Sunday Igboho Osa tí ló ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ. Àwíyé bẹ̀rẹ̀ lórí ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé. Mo kọ́lé mo kọlù, mo kọ́lé mo kọ́lé mo lù pé. Mo wá forí mi, àtẹ̀mí lórí tí ò níye. Débi ìpáyé wa ń ṣe mọ̀ wọ́n bí mi. Pípé ìmúra òde òní, ó máa tún yàtọ̀ kí ló dé. Mo wá ń fèsì, àwíyé mo wá ń fèsì. Pípé àgbàdá ńlá, lóye lọ́ba ẹ̀ lọ́ba. Ẹ̀wù gẹ̀rẹ́gẹ̀rẹ́, lóye lóye lóye. Ilé ẹ̀mí ńlá, ọmọ adé ẹ̀ mọ́. Àwọn bá mi tẹ̀kọ́ òòṣà. Ẹ máa bá wa bá lọ. Ẹni fojú di, òòṣà ó fojú di. Ó méjì fojú di. Ọ̀rọ̀ gbígbẹ́ ló máa ń pẹ́. Sunday Igboho, Osa tí ló ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ. Igboho Osa ọmọ egúngbò. Alhaji Wasiu ẹ káàbọ̀ sórí ẹ̀. Títí ẹ bá ń jẹ́ mọ́tà lọ. Ṣọlá Ògúnláyé. Ó kọjá ẹni èèyàn kì í kí ó sàbí ẹni pé tí ó máa wá mi kàn. Akíkẹ́tù ilé ọkùnrin ogun, ọkùnrin wàwá wówó. Ẹ bá mi tẹ̀kọ́ òòṣà. Ó ń bẹ lájọ, ó tún ń bẹ nílé Àkàndá Òsà tó ń bá fẹ́fẹ́ ṣiṣẹ́. Ó ní kan bá ẹlẹ́rù nínú ilé ẹrù jẹjẹ nílẹ̀ tilẹ̀ ní Sunday. Òòṣà tí o fi mú jẹ olótìtọ́. Màmá adé yẹn mọ́, ọ̀gá ó sì kó fẹ́ yẹn jẹ. Ìdá olóṣèlú méjì. Ẹ bá mi tẹ̀kọ́ òòṣà ọ̀gá tí wá. Ọmọ òṣèré má dára ẹlẹ́sà ẹrù. Ó ti yá ẹni fojú di. Òòṣà ó fojú di. Obìnrin fojú di. Ọ̀rọ̀ gbígbé ló máa pẹ́. Sunday Igboho, Osa tí ló ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ. Ọmọ Adéyẹmọ, ọmọ Adéyẹmọ, alábìsà tó dáyé ti lẹ̀ ìyíjú bírí. Ó kúrò ní mọ́lẹ̀ tó di dúdú. Ọmọ òkúta mẹ́ta Igboho, ó yájú ní òye kú tó dáyé. Òṣà bẹ̀rù tí ní ayé ti ti Àkàndá. Kìnìún tọ́jọ́ pẹ̀lú ajá rẹ̀ ò tó kojú. Òòṣà tí ó ṣe tọpinpin làdìfá ẹni ń wádìí ẹ̀ ń wádìí ayé. Obìnrin tó kú oòrùn tó wá yọjú tí èmi bẹ̀rù òfìkú ṣeré yóò fi kú ṣèfà oòrùn àgbẹ̀. Gbogbo nǹkan ìjàmbá pa àpàgbé ló ṣe tó bá ti kúrò Sunday Igboho. Ọmọ ní má jẹ́ ìgbòjẹ ńlá, ọ̀ṣà má jẹ́ ìgbòjẹ ńlá, alábìsà má jẹ́ ìgbòjẹ ńlá, èèyàn táyé ń pè bọ́. Ẹni fojú di. Òòṣà ó fojú di. Ó bèrè fojú di. Ọ̀rọ̀ gbígbé ló máa ń pẹ́. Sunday Igboho, Osa tí ló ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ. Ọmọdé kú ìrókò bójú ẹ̀yìn. Òjò kọ́ lójúwẹ́rẹ́ máa ń pa ní ọ̀rọ̀ Sunday kan. Òròmọdìyẹ tó bá fojú di àṣà Sunday òní kọlàgbà kún kékeré. Bẹ́ẹ̀ni, àṣẹ. Ojúkọ́jọ́ ò ṣe fi wọn gbowó. Bójú kan bá dán òtítọ́ ló máa fọ́. Aṣọ o. Mọ́ra burú lọ́kàn sí Sunday. Ẹ̀mí tó rorú ẹ̀ àgbọ̀jọ́ òkú. Àpáta ńlá ni kò ṣe dárí sọ. Bóníkan bá gboyà tó forí sọ. Fífọ́ lórí ọ̀hún máa fọyán ká. Gbogbo ẹ̀yìn ọ̀tá orí ìlú ọ̀fọ́ lórí ọmọ Adéyẹmọ. Ewé ńlá ni Sunday Fọlákùn. Àkọ́kọ́ o. Wá ti ń gbọ̀ngàn yá mẹ́rẹ̀. Torí ẹni fojú di. Òòṣà ó fojú di. Gómìnà fojú di. Ọ̀rọ̀ gbígbé ló máa pẹ́. Sunday Igboho, Osa tí ló ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ. Mo ń kí oríkì Sunday ó wá ń bínú. Ó ń sọ pé pọ̀jù ta ló ń bínú sí. Ẹbí ọmọ. Sọ́bọ̀ lọ́run tó ṣe ẹ̀dá Sunday tó ṣe é lẹ́sà nínú ayé pátá. Ewé tó ń jẹ́ tí o ṣe ń já sóògùn o. Aláwo tí ó jàdà ẹni kò yanjú. Ẹni lèwe mogun èyí tó ń jẹ́. Ájúbà forí ṣàkóso ó lè jẹ́. Kò ṣe é ṣàfihàn oògùn, kò ṣe é perí. Iná ní Sunday kò ṣe é bímú. Ọ̀gá Ó tí fẹ́ bí wá. atẹ́gùn ó máa gbóná. Má jẹ́ kó kọlù ẹ̀ ewu ní. Òòṣà tí o fi ń bá wọn kẹ́bọ́kẹ́bọ́ kò bá a lójijì rí. Akíní kò tú wá sílẹ̀ rí gúdúgúdú. Ogun kì í bá
alábò lákọni o lákọni o ogun kì í bá alábò lákọni. Sunday yóò ṣe o. Ọmọdé pẹ̀lú àgbàmọ́ra ìgbàkúgbà tó máa bẹ̀rẹ̀ ló máa jẹ́ Sunday. Torí ẹni fojú di Òòṣà ó fojú di kú. gómìnà fojú di Ọ̀rọ̀ pípẹ́ ló máa bẹ̀rẹ̀. Sunday Igboho Osa tí ló ń péjọ. Ìjọba tí ló ń péjọ sí. Àkàndá èèyàn táyé ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ bọ̀. Ìyọ́nú àdìsá ni ó wá kólà. Ó jẹ́ kó lè máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà. Mo ń kí ẹ kí n lè rí òun gbà àdìsá gbọ́ o. Aládìsá ni transformer má ṣe gbé mi. Mo fẹ́ tọ̀nà nìyí o. Wọ́n bẹ̀rẹ̀ wí níbi wọ́n bẹ̀rẹ̀ yọ̀ àdìsá ni wọ́n bá. Ọjọ́ ẹ̀kọ́ ilé ẹ̀ máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà. Mo ń kí ẹ kí n lè rí òun gbà àdìsá gbọ́ o. Aládìsá ni transformer má ṣe gbé mi. Mo fẹ́ tọ̀nà nìyí o. Àwíyé wọ́n bá ewì níbi ọbẹ̀ ọbẹ̀ ọ̀rẹ́ wa. Wọ́n bá ewì níbi ọbẹ̀ ìyọ́nú àdìsá ni ó wá kólà. Ó jẹ́ tó lè máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà. Mo ń kí ẹ kí n lè rí òun gbà àdìsá o. Aládìsá gbọ́ o. Àdìsá transformer má ṣe gbé mi. Mo fẹ́ tọ̀nà nìyí o. Wọ́n bẹ̀rẹ̀ wí níbi Igboho Osa, ọ̀gá ti wá. Yọ síde. Ọlọ́lá àgbà mo ṣe tó tó rẹ̀ òtótó. Ọlọ́lá àgbà mo ṣe tó tó rẹ̀ aláàánú ayé tó ga jù. Ohun tó bá ṣí ta ló lè tì, ohun tó bá tì ta ló lè ṣí. Ìwọ ló mí lára Sunday, kò sóhun ọlá rẹ̀ màá ní. Ìwọ ni mò ń kí lára ẹ̀ láyé ẹ̀ iṣẹ́ rẹ̀ pọ̀ gan. Tí mo bá wá ń kí Sunday o, kẹfẹ́ kọ́ o. Ẹnu kọ́ iṣẹ́ rẹ̀ pọ̀ gan. Ó dára sínú ayé Sunday o. Wọ́n bẹ̀rẹ̀ wí níbi wọ́n bẹ̀ ìyọ́nú àdìsá ni ó wá kólà. Ọ̀gá ti wá. Tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà. Mo ń kí ẹ kí n lè rí òun gbà àdìsá gbọ́. Aládìsá ni transformer má ṣe gbé mi. Mo fẹ́ tọ̀nà nìyí o. Yàrá fẹjọ́ ẹ̀sùn rẹ̀ o. Yàrá fẹjọ́ Sunday sùn rẹ̀ Ọlọ́run ọba mi. Ó ṣe sóore sáyé ẹ̀ kò fi sáwọn aláìnú bà mí. Ó ṣe fún nílé ṣe fàdédò Ọlọ́run jẹ́ òtún máa pọ̀ sí i. Ìwọ láti sábà ti pọ̀ nínú ayé ara máa tẹ̀lú. Àdúrà tèmi náà lè yí o pé láyé o. Ìlà yìí síjú àánú ẹ̀ wò mí lára Sunday o. Wọ́n bẹ̀rẹ̀ wí níbi wọ́n bẹ̀ ìyọ́nú àdìsá ni ó wá kólà. Jẹ́ máa wá Sunday o. Bámi Igboho délé. Sunday o. Àwíyé àgbà kò ní Bàbá bàjẹ́. Bísọ́lá bàbá Àdáni bàbá Michael Adéyẹmọ. Oníyàwó méjì rọgbàrọgbà ìkan dúdú ìkan pupa. Màmá Adámi bí kóró ṣìyìn ló dúdú àyà láṣìírí o. Ìyá Michael tó pọ́tọ̀ ọ́ tẹsẹ̀ bí ọ̀tẹ̀lẹ̀ àwẹ̀. Ilé aládìkún ló ti bí ẹ̀ ọmọ Adétúnjì ọmọ Sẹ́ra Àdìsá o. Àwọn èèyàn mọ̀ pé ó ní bàbá tó pọ̀ gan jẹ́ kí n já wọn sí. Láìsí ọmọ Àwíyé. yá jẹ bàbá ẹni ṣe mo wí. Bàbá wa yọpáyọpá lára àwọn bàbá tó bí ẹ. Kò lánà ṣé o mú ìdí ní Àjàní Bello nìbàdàn o. Akí bàbá mi Bàbí Igboho olúwa sí àgbáyé nǹkan lọ ń jẹ bàbá ọpẹ́ fún wa. Àṣẹ. Bàbá ẹni. Wọ́n bẹ̀rẹ̀ wí níbi wọ́n bẹ̀ ìyọ́nú àdìsá ni ó wá kólà. ẹ bá mi kí Igboho Osa. Ó máa gbòòrò tán. Mo ń kí ẹ kí n lè rí òun gbà àdìsá gbọ́. Aládìsá ni transformer má ṣe gbé mi. Mo fẹ́ tọ̀nà nìyí o. Aláàfin àgbààgbà mẹ́rin ni wọ́n tẹ́ níbẹ̀ ṣẹ́ tí wọ́n ju ẹrù lẹ̀ sígbó. Ojú orí wọn bẹ nígbò kò parun. Àfìgbà tó bá tẹ̀ láwá jẹ nígbò tó kó gbogbo ọmọ wọn rọ̀yọ́ gbé. Kábíyèsí ọba gun ojú làkọ́kọ́. Tó tó bí aró ọba rọ̀pọ̀tọ̀ níyù. Torítorí Ajíbóyèdè torítorí ọba tẹ̀lá ṣípa. Òfin rùn kọjá ṣóun ló kọ́ ọmọ Ọ̀yọ́ wá do nílẹ̀ nígbò.
Igboho ẹ ti ń ṣoríire bọ̀ lọ́jọ́ gbọ́rọ̀. Igboho ní bùsọ̀ bó fi rò ń kọjá. Igboho mọ̀ rẹ̀ nílé Ọ̀yọ́ ìjọ́sí nílé ikú bàbá yèyé lọ́ba má bàjẹ́ wà. Kò sọ́ba tí ó jẹ lọ́yọ̀ọ́ tí ò ní wá forí balẹ̀ fáwọn bàbá rẹ̀ tó jẹ́ Igboho. Ìdí nìyí tó fi ń kì í lọ́yọ̀ọ́ Igboho. Wọ́n bá ẹ wí o. Wọ́n bá ẹ wí níbi wọ́n bẹ̀ yọdún Àdìsá ní ọwọ́ kọ́lá. Ojú ẹ̀kọ́ lè máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbọ́. Òkè àti ilẹ̀ òun gbà Àdìsá gbọ́. Aládìsá ní kọ́sọ́mà má ṣe pé mi mo fẹ́ tọ́nà ní ọ. Àwíyé o. Àwíyé àgbà. Àwíyé mo kí àwíyé o, àwíyé àgbà, olórin àgbà, onípò àgbà, ọlọ́lá àgbà, oníyé àgbà, ológo àgbà, olóríire àgbà. Mo kí Alhaji wa àwíyé tí ó fi orin kí ọ̀gá tiwa, ọ̀gá títí wa Igboho Osa, ẹkùn ọkọ̀ Fúlàní, àálẹ́ ń bọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú, ẹkùn tagiri gbéra ẹ̀ níjà, lẹ́yìn ọmọ kò sọmọ mọ́, ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá, ògo adúláwọ̀. Igboho Osa tẹ́tí ẹ bá ń já hello wa alaikum salam. Okay. Yeah. Okay, sir. Ẹ ṣé gan. Okay. Ẹ ṣé gan, sir. Àṣẹ, àṣẹ, àṣẹ wà, àṣẹ, 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 àṣẹ. Àṣẹ, àṣẹ, àṣẹ wà, àṣẹ, àṣẹ, àṣẹ wà, àṣẹ, 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 àṣẹ wà, àṣẹ. Ẹ ṣé gan, ẹ ṣé gan. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ni Olódùmarè á dẹ̀ mú lọ ilé àṣẹ, Olódùmarè á mú lọ ilé àṣẹ. Ẹ ṣé, ẹ ṣé gan, ẹ ṣé gan. Àṣẹ, 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 àṣẹ wà, àṣẹ, 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 àṣẹ wà, àṣẹ. Ẹ ṣé gan. Àṣẹ. Mo ti gbọ́, mo ti gbọ́ bàbá mi, mo ti gbọ́ bàbá mi. Okay. Bẹ́ẹ̀ ni ẹ ṣé gan. Èyá mo dẹ̀ ṣe tán fóònù yẹn náà ni o, mò ń ṣe program lọ́wọ́ ni, màá bá yín sọ̀rọ̀ tí n bá ti parí program, màá lè sọ̀rọ̀ dáadáa. Ẹ ṣé gan. Yes sir. Mò ń kí àwíyé àgbà tí wọ́n kọrin kí ọ̀gá títí wa, ẹni bí ọkàn títí wa, ẹyin ojú títí wa, aláàánú mẹ̀kúnnù, ẹkùn ọkọ̀ Fáráò àbí ẹkùn ọkọ̀ Fúlàní. Àwọn Fáráò ilẹ̀ Yorùbá náà ni ẹkùn ọkọ̀ Fáráò ilẹ̀ Yorùbá. A kí yín o, mo kí yín o, mo kí yín o, Alhaji wa àwíyé àgbà. Ẹ ṣé gan, ọmọ ọkọ Yorùbá. Ẹ ṣé, inú mi dùn pẹ̀lú orin yẹn, mo play orin yẹn tán. Mo kí Olódùmarè, ọba tó ní wá tó mọ̀ wá tó mọ̀ wá tó dára mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Olódùmarè, ọba àríìrú àlà, ọba tó fọwọ́ lẹ́rán tó ń wòṣe àfáà, tó ń wòṣe pásítọ̀, tó ń wòṣe àwọn ẹlẹ́sìn Yorùbá náà.
tó ń wo gbogbo abá à ń yọ̀ sọ́lọ́run lọ́rùn nítorí ẹ̀dá kan ò lè sọ pé ibi báyìí lòun fẹ́ dé sí à ń bẹ̀ ni ẹ̀dá tó bá dẹ̀ sọ pé òun ti mọ ibi tóun fẹ́ dé sí kó wá sọ fún wa ká gbọ́ kó gbé sórí social media pé sáfítíkẹ́ẹ̀tì àlùjànnà tán ti ayé fún òun lélẹ́yìí akí gbogbo wa Olódùmarè wọ lọ́ba tó mọ wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa èrò ọkàn títí wa àníyàn títí wa gbogbo dáadáa sọmọ ọlọ́mọ tá a ṣe láyé yìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tá a ti ṣe sẹ́yìn tá a tún máa ṣe lọ́wọ́lọ́wọ́ jẹ́ kó tẹ̀lé lórí àwọn ọmọ wa gbogbo àníyàn wa sọmọ ọlọ́mọ Olódùmarè ẹ fi sẹ̀san lórí àwọn tiwa náà nítorí pé àwọn ò sọ pé káyé ọmọ ọlọ́mọ bàjẹ́ àwọn ò ní kẹ́ni tó roko kó má dé àní kẹ́ni tó rodò kó má dé gbogbo àníyàn àwọn ẹni ẹlẹ́ni lórí èmi Fákànyìn Sọ́lá Ọ̀ṣúnìkẹ́ gbogbo àníyàn yín lórí mi Ọlọ́run á fi san yín lẹ́san ni o gbogbo ète yín lórí ti tèmi ọmọ ọkọ Yorùbá ni mí Yorùbá nìran mi bàbá mi tí wọ́n pè yẹn àdúrà náà ṣe fún mi wọ́n súre gan gbogbo bẹ́ẹ̀ ṣe ń fi ìsúre yín tẹ́ fi ràn mí lọ́wọ́ Olódùmarè a máa bá ń dá padà fún àrọmọdọ́mọ yín gbogbo èyí tẹ́ ẹ dẹ̀ ń ṣépè náà nítorí pé ẹni tó ń ṣe rere tó máa dámọ̀ tó ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣàdúrà fún ẹni tó dẹ̀ ń hùwà èpè tó máa dámọ̀ ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa ṣépè fún gbogbo ohun tẹ́ ẹ bá sọ sẹ́mi kì í ṣe ti tèmi o ó máa jẹ́ titi yín àtàrọmọdọ́mọ yín nítorí pé àwọn ò sọ pé kólókó má roko àdẹ̀ ní kólódò má rodò ìran Yorùbá òun ni èmi bá nọ̀rọ̀ àwọn ìran mi elédè mi òun ni mo bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi dẹ̀ yé wọ́n tá a bá wá rí àwọn ìran kan tó ń bá cross fídíò mi ní online tó bá kànràn pé kẹ́ ẹ screw ẹ̀ sókè tẹ́ ẹ bá ti dúró tí ń tà ń sọ tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ nídìí láti kọ kọ́mẹ̀ntì burúkú torí ohun tẹ́ ẹ bá kọ ìgbà tá a bá fi wíkà òun la máa fi san èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ìgbà tá a bá fi wíkà òun náà ni Kùránì náà fi sọ pé alijaza olizan inla lizan so bóyá torí ẹ lè má gbọ́ Yorùbá ẹ̀yin ìrankíran tá à ń sọ yìí a ti sọ Kùránì ti èdè Lárúbáwá ti fún yín so kó máa lọ bá yín wí. mo kí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fáráò náà ṣáájú ẹkùn ọkọ Fáráò nílẹ̀ Yorùbá àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ẹkùn tágìrì gbére ẹ̀ níjà lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ akí ọmọ Adéyẹmọ ọ̀gá títí wa Ìgbòho Òòṣà aláàánú mẹ̀kúnnù mẹ̀sáyà lẹ̀ Yorùbá aláàánú àwọn tí ọba dániwáyé rán sí ó ti ṣe fọkùnrin ó ti ṣe fónílé ó ti ṣe fàlejò akí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ọ́re wa dẹ̀ kí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ọ́re náà nítorí pé gbogbo ẹni tá a ṣoore fún kọ́ ló máa mọ̀ọ́re ọba dániwáyé nìkan ló ní ẹ̀san lọ́dọ̀ àwa ń fi àsìkò ibẹ̀ lọ́hùn fún ọmọ Adéyẹmọ gbogbo orí kọ̀ọ̀kan tí ọmọ Adéyẹmọ ti dì nínú tó ti dùn nínú tó ti ara ọmọ Adéyẹmọ dìde yálà obìnrin yálà ọkùnrin ni yálà èèyàn tá a mọ̀ tàbí ìta àmọ̀ ìṣẹ̀dá gbogbo yẹn dìde kí ọmọ Adéyẹmọ kó bọ́ nínú ìdè yìí kó bọ́ nínú ibi tó dè mọ́ yìí a fẹ́ ìtúsílẹ̀ fún ọmọ Adéyẹmọ nítorí pé ó dúró fún ìran Yorùbá ó fi inú kan ṣe nítorí pé tó bá ṣe inú méjì ni Olódùmarè tó kó yọ kó tó di pé bẹ̀nẹ̀ ni nǹkan yẹn ti lọ ṣẹlẹ̀ tó bá jẹ́ bí ni àti wá olódiwọ̀n àti wá tì àánú la rí gbà lórí ọmọ Adéyẹmọ nítorí pé àwọn location náà wọ́n dúró láti gba ẹ̀mí ẹ̀ àmọ́ s'Olódùmarè ò gbẹ̀mí ẹ̀ gbogbo ẹ̀yin kan tẹ́ ẹ bọ́ ta tẹ́ sọ pé gbà tí wọ́n ka mọ́lé oògùn ẹ̀ sunko kiri kan sunko Kùránì tẹ́ gbé dání níṣẹ́ ìṣe làákàyè ni Kùránì ní sọpọlọ yín ò ṣiṣẹ́ ni àrùkán sọ pé ṣé ẹ fọ́ fún gbé mu ni Kùránì ní ṣe sórí yín tó ti sọpọlọ yín ń ta yín ni Kùránì sọ pé sórí yín sún sẹ́yìn sọpọlọ yín sún sẹ́yìn ni ẹ mọ̀ pé mi Ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ èmi mo nìṣọ́ lọ́dọ̀ èmi mo nàbò lọ́dọ̀ tí màá fi ń bo àwọn èèyàn ti tèmi àwọn àyò mi àwọn olólùfẹ́ mi àwọn tí wọ́n dúró pẹ̀lú ọkàn kan àwọn tí wọ́n ṣe iyèméjì àwọn tí wọ́n torí nǹkan tí wọ́n fẹ́ jẹ kán gbàgbé ohun tí wọ́n fẹ́ jẹ ìrìn àjò tó máa Adéyẹmọ rìn nínú ayé kó tó di pọ́ máa Adéyẹmọ tún dìde tó tún gbé Yorùbá nation lọ́wọ́ ọmọ Adéyẹmọ ti ń wà kí bàbá ńlá kú ẹlòmíì tó wà ọmọ Adéyẹmọ ti ń bẹ tó ti ń ṣoore fónílé tó ń ṣoore fàlejò kí ẹ̀yin ìsín wẹ́wẹ́ kẹ tó dìde lẹ́yìn
àdúrà tèmi ni pé gbogbo ẹni tó máa dé yẹmọ dùn nínú tẹ́ more Olódùmarè á bá wa san yín lẹ́san. Ẹ̀yin tó dùn nínú tẹ́ more Olódùmarè á san yín lẹ́san náà, nítorí pé àwíyé àgbà ó ní tírú Sunday Igboho bá pé méjì nílẹ̀ Yorùbá tẹ̀rù tọmọ ló máa gbádùn. Irú Sunday Igboho pọ̀ nílẹ̀ Yorùbá rẹpẹtẹ, àwọn tó ju ọmọ Adéyẹmọ pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ní ọlá, tí wọ́n ní owó, tí wọ́n ní iyì, tí wọ́n nípò, tí wọ́n ní gbogbo nǹkan. Àmọ́ ṣáṣẹ́ wọ́n ṣe fónílé ṣán ṣe fàlejò, ṣáà rán wọn sí yín, ṣẹ́ṣẹ́ tí ọba adániwáyé rán wọn ṣé wọ́n jẹ? Iṣẹ́ tí ọba adániwáyé rán ọmọ Adéyẹmọ òun ló ń jẹ́. Ó ń ṣe fónílé, ó ń ṣe fàlejò, ó ṣe fọkùnrin, ó ṣe fóbìnrin, ó ṣe fún mùsùlùmí, ó ṣe fún kìrìsìtẹ́nì, ó ṣe fún ẹlẹ́sìn Yorùbá. Ọmọ Adéyẹmọ joyè Ṣọ̀ṣun ṣòsì má bà bìkan jẹ́, ó tún gbogbo nǹkan ṣe ni. Ẹ wá wọ̀gbà tí gbogbo ẹ wá dé, ẹni mélòó la rí? Ẹsẹ̀ girigiri ní ilé àjọfẹ́ kú ọmọ rẹ̀ nìkan. Ó máa bórin délé ẹ̀kọ̀ọ̀kan. Àwa náà mọ̀ ó yé wa, nítorí pé àwọn àtẹnu ọwọ́ epo lọ́mọ aráyé ń bá ní lá. Ayé ò lè bá ní tán ṣòro àfọlọ́run. Òwe àgbà ní bónílé jẹun tán, wọ́n fọwọ́ nù rí ìbálejò jẹun tán, wọ́n fọwọ́ nù sẹ́, wọ́n fẹsẹ̀ fẹ́. Àwa náà mọ̀, a mọ̀ pé owó epo lọ́mọ aráyé ń bá ní lá, wọn kì í bá ní látẹ̀jẹ̀. Ìyí tí Ìgbòho dìde tó ṣe fún wa nílẹ̀ Yorùbá, àwa máa mọ̀ ọ́ lóore. Hello? April. Oh. Okay. Ṣé ṣọ́ọ̀bù lẹ wà ní? Okay, kí lẹ fẹ́? Okay, ẹ jẹ́ kí n lọ wò ń gbà ẹ ó dán o, ẹ má kọ́ tì, ẹ jẹ́ kí n lọ wò. Ṣé òun lẹ fẹ́ rà? Ẹ mò ń bọ̀. Ẹ̀yin tèmi ẹ má bínú, ọ̀nà fún lọ́nà ọ̀run. Àwo kájọ sílé o. Okay, mo ti rí. Èló ló pè fún yín? Èló? Èló ló pè? 65 gan ni. Ẹ má bínú ẹ̀yin tèmi, kọ́sọ́mà fẹ́ rajà ni. Ìyí tí ọmọ Adéyẹmọ ṣe fún wa a mọ̀ ọ́ lóore, nítorí pé akíkanjú ni, aláàánú ni. Adúpẹ́ pé ọmọ Adéyẹmọ wà láyé, ó wà láàyè, ó wà láàyè rẹ̀. Adúpẹ́ pé ìmọ̀ ọ̀tá èrò ọ̀tá kò ṣẹ lórí ẹ̀. Gbogbo báwọn abínú ẹni ṣe rò pé ó ṣe fẹ́ rí, ọba adániwáyé jù wọ́n lọ ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè. Nítorí pé Olódùmarè ló dá ọmọ Adéyẹmọ, òun ló mọ ìgbà àti àkókò tó máa lò láyé. Ẹmu ẹ kì í ṣẹ̀ràn bí òrẹ̀. Èló lẹ fẹ́ san? Ẹ gbé fóònù fọmọ yẹn, ẹ gbé fóònù fún. Tẹ́ bá ti dé, ẹ bá ṣe tán ẹ lọ mu.
nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà títí ta lọ́lọ́run ṣẹlẹ̀ wọ́n lè tún bẹ̀rẹ̀ bọ́n ṣe ti gbowó pa bọ́n ṣe ti gbowó pa ẹ ti tún dé ẹ fẹ́ ti ta lọ́lọ́run pa. Point of correction, kò sẹ́ni tó ti ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ kọjá ẹni tí wọ́n ń tì. Ọmọ Adéyẹmọ kọjá pé lọ ṣe wákàwò. Ìgbòho kọjá pé gbọ̀ngbọ̀n tẹ́nì tí wọ́n ń tìyàn. No, ọmọ Adéyẹmọ kì í ṣe ọmọ kékeré, adult ni. Ọmọ Adéyẹmọ Olódùmarè jogún làákàyè fún. Tí gbogbo mílíọ̀nsì èèyàn bá ń sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ àmà náà ń gbọ́ ni. Àmọ́ ṣáun tí ọmọ Adéyẹmọ fẹ́ ṣe wà níkùn ẹ̀. Ẹnìkan ò lè sọ pé òun mọnú ọmọ Adéyẹmọ yàtọ̀ sọmọ Adéyẹmọ àti ìyá ẹ̀ kó Olódùmarè bá wa foríjì yẹ ẹ̀. Àtàwọn ìyàwó tó fẹ́ àwọn tó mọ inú ọmọ Adéyẹmọ nìyẹn. Gbọ̀ngbọ̀n kan ò sí nínú ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ àfẹni tó bá tirẹ̀. Ọ̀gá títí wá ti kọjá pé lọ ṣe wá lọ wò ó wá lọ mú wá, ọ̀gá títí wá kọjá bẹ́ẹ̀. À ń fi àsìkò yìí bẹ̀ President Bọ́lá Tinubu, àwọn bàbá títí wá bó ti ṣe pé àti ẹ̀ ti bú Tinubu lánàá a máa bú Tinubu o. Àmọ́ ṣá ẹ wá wò president ni ẹ tó nágbára lórí gbogbo wa, ó yẹ kán ní kí Tinubu sọ pé ẹ máa lọ ṣá gbogbo àwọn tó ń bú mi wá ni. Àmọ́ ṣá Tinubu ọ̀fẹ́ tí gbọ̀n dànù pé ẹni tó bá máa ga ẹsẹ̀ àtírín nínú ayé ẹ̀yin àfáàtà sọ pé ta lọ́lọ́run bú yín, wọ́n bàjẹ́ èèyàn yín jẹ́, wọ́n bọ ọmọlúàbí yín jẹ́, wọ́n ṣe lé wọ́n ṣe this wọ́n lè ṣe that. Alẹ́ ayé láti bá kán máa búyàn. Èyí tẹ́ ẹ sọ pé ẹ gbé confam dání, kò sí ohun téèyàn fẹ́ gbé dání láyé, wọ́n máa bú ẹ. Ẹ worú èmi wọ́n ti bú mi, àìmọye èébú bu èmi oríro, wọ́n send the voice note, ẹlòmíì á pè mí direct call á ṣépè. Ihun tí mi rírí wọ́n ti gbéṣẹ́ fáwọn blogger, wọ́n ti bú mi, wọ́n ti sọ ohun tí ò ń ṣe tèmi sí mi ìgbà tí mi ì jẹ́ bẹ́ẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, President of Nigeria, ẹjọ́ abẹ̀yìn ẹ bá wa fi ọmọ Adéyẹmọ sílẹ̀. Gbogbo di kómìdè kómì ń tó hùn kí Ìgbòho lè ṣe fún yín. Ṣé ẹ mọ̀ pé Yorùbá ni gbogbo wa. Àwa bẹ̀yìn ni o, nítorí pé wọ́n nílé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé, Ìgbòho wọlé, Ìgbòho wọlé. Ẹ̀yin kan wà tó ṣe pé ọ̀tá ni yín tẹ́ farapamọ́ tẹ́ ń ṣe bí ọ̀rẹ́ sí ọmọ Adéyẹmọ, àṣírí gbogbo yín máa tú o. Ẹ̀yin kan wà tó ṣe pé ẹ ta fàsókè ẹyí dó borí bọ́ba yí ò rí yín tọ̀run wò yín o. Ẹ̀yin kan wà tó ṣe pé ẹ jẹ epo Ìgbòho, ẹ jata Ìgbòho, ẹ mú mi Ìgbòho, ẹ wọṣọ Ìgbòho, ẹ gbalẹ̀ Ìgbòho, ẹ gbélé Ìgbòho, ẹ dẹ̀ ń dìtẹ̀ Ìgbòho. Àwọn alálẹ̀ ò ní jẹ́ ká ẹ sinmi o. Gbogbo àwọn tí wọ́n wà nídìí lọ́rọ̀ ọmọ Adéyẹmọ tẹ́ ẹ sọ pé kò ní bọ́ ń bẹ̀, kò ní kú ń bẹ̀, ìṣẹ̀dá gbogbo àwa tí ọmọ Adéyẹmọ ti dùn nú tó tún dùn nínú, tí wọ́n sunkún dọ́dọ̀ ọmọ Adéyẹmọ tí wọ́n rẹ́rìn bọ̀, ìṣẹ̀dá gbogbo wọn máa gbé ọmọ Adéyẹmọ níjà. Ìṣẹ̀dá wọn náà ló dìde ló gbé ọmọ Adéyẹmọ níjà, nítorí pé ihun tí ọ̀tá rò òun kọ́ ni wọ́n bá lọ́rọ̀ ọmọ Adéyẹmọ. Wọ́n ní ọmọ Adéyẹmọ ní àwọn bàbá tó para wọn ní Alhaji Muideen Bello. Bàbá yìí náà dé try akíyín o akíyín, nítorí bàbá Muideen Bello wọ́n ti ń jíṣẹ́ Ọlọ́run sí kan tó bírú àwa yìí ni. 1970s lèmi, 70s náà bí mi. Bàbá yìí á dẹ̀ ti máa jíṣẹ́ bọ̀ láìmọye ọdún, torí mi gbọ́njú bá àwọn kẹsẹ̀tì wọn ni. 70s ni mí, mi ń ṣe 60s, 70s ni mí. Akí bàbá yìí nítorí pé kó tó di pé ọmọ Adéyẹmọ máa sọ pé òun gbà fún bàbá kan, in fact ọ̀nà ti jìn. Ìgbòho nífẹ̀ẹ́ àwọn àfáà tó pọ̀. Ìgbòho dẹ̀ kì í ṣe mùsùlùmí o, kìrìsìtẹ́nì ni. Ìgbòho kó gba àwọn àfáà mọ́ra ní àwọn tí wọ́n bá mọ ọmọ Adéyẹmọ, ó kó wọn mọ́ra, ó kó pásítọ̀ mọ́ra, ó kó àwọn ẹlẹ́sìn Yorùbá mọ́ra, ó fìfẹ́ lò láàrin gbogbo wọn. Ìgbà tó wá di pé ọmọ Adéyẹmọ gbéṣẹ́ Yorùbá dání la gbọ́ pé lẹ́bọ ni. Àná kan tó ń kó gbogbo wọn mọ́ra wọn ò mọ̀ pé lẹ́bọ ni. Àná kan tó ń ṣe dáadáa fún wọn wọn ò mọ̀ pé lẹ́bọ ni. Èmi tiẹ̀ nígbàgbọ́ pé àwọn tí wọ́n sọ pé ọmọ ẹlẹ́bọ lọmọ Adéyẹmọ yẹn,
wọn ò jẹ nínú ọlá ẹ̀ nítorí pé ẹni tó jẹ nínú ọlá ẹ̀ tó mu nínú ọlá ẹ̀ tó bá sọrú yẹn ilẹ̀ á mú. ọmọ Adéyẹmọ dìde ó try best kò fẹ́ kí irú ìyà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìta jẹ tán láìmọ̀ ajẹ́ 8 years another 8 years la tún continue bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Tinubu á lò 8 years. Bàbá Tinubu ẹ̀ ní kú àníwáyé tí ẹ sábà fi Ìgbòho sílẹ̀ ojú òní tì àníwẹ́nì kọ̀ọ̀kan wá tì àròdẹ̀ ní wá láhàólà wàlà kù wátà ìlàbìlà lè là sí update ní orí títa lọ́lọ́run. Kóòtù tán lọ lánàá wọ́n ní wọ́n kó ọlọ́pàá àbáwọn sójà àwọn lọ́ọ̀yà 20 ni wọ́n kó lọ pàdé àwọn lọ́ọ̀yà títa lọ́lọ́run. Olódùmarè á ṣàánú gbogbo wa. Èyí tí mo dẹ̀ tún gbọ́ lẹ́ni ni àáfàá kan náà ní pé tẹ́lẹ̀ àwọn ti forgive pé lórí nǹkan tó ṣe fáwọn àmọ́ ṣá ní ìsìn àwọn náà tún fẹ́ gbé ìgbẹ́jọ́ tàwọn dìde pé ó sọ ó blackmail àwọn ó sọ báyìí lẹ́yìn Ọlọ́run kò sí anybody tó lè forí jiyàn lẹ́yìn Ọlọ́run tí ẹ̀dá kan bá sọ pé mo forí jì ẹ́ ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ìgbẹ́jọ́ tóun kẹ́ ẹ gbé dìde lórí ìta lọ́lọ́run mi rò pé ẹni kóòtù Ọlọ́run kan tẹ́ fẹ́ fà lọ ju kóòtù ayé yìí lọ. Èmi ò bá kàn sọ fún yín pé ẹ má ràn ró nítorí pé èní la rí àmọ́lá àwa ń ṣe tiwa ń lọ nínú ayé ta lọ́lọ́run wọ́n ní Islam ní background ẹ̀ wọ́n ti sọ pé àwọn bàbá Islam ni èmi ò mi mọ history ilé wọn àmọ́ ṣá kò sí bọ́n ṣe máa tan history ilé ẹ̀ tí wọ́n ò ní bá ìṣẹ̀ṣe ń bẹ̀ tí wọ́n ò ní nǹkan tí wọ́n ń sìn lánàá nínú ilé wọn kó tó gba Islam. nǹkan tẹ́bi kan bẹ́ẹ̀ sọ́ńbẹ̀ ni pé mo ṣe gbé ẹ̀ṣá máa lólé ayé pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin mo ná ṣe gbé ẹ̀ṣá máa lólé ayé pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ òṣìkà má la mo fẹ́ kẹ́ rántí wípé ayé la máa kọ́kọ́ gbé mo ṣàfẹ́ kẹ́ máa mọ̀ wípé ayé yìí la máa kọ́kọ́ gbé ọ̀rọ̀ kò tẹ̀mí lọ́rùn kankan kò sí lọ́rùn o ẹ jẹ́ ká sí mẹ̀dọ̀ ó bú wa ó bà ìjẹ́ èèyàn wa jẹ́ àti orúkọ tá a ti ń tò bọ̀ láti àìmọye ọdún láti 100 years láti 50 years ẹnìkan dé ó fẹ́ bàjẹ́ tẹ́nìkan bá sọ pé kórúkọ ẹnìkan bàjẹ́ tó bá dániwá yóò bá bàjẹ́ ńkọ́. àbẹ́ ẹ̀ wo àwọn àáfàá kan ẹ̀ wo bí wọ́n ṣe bà orúkọ yín jẹ́ ẹ mà dọ̀rẹ́ gbẹ̀yìn mà ní. gbogbo yín ẹ wá ríta lọ́lọ́run ní rí i pé bóyá nǹkan kan ò tiẹ̀ lè pa ẹ̀yin àti ẹ̀pọ̀ nínú ayé mọ́ ètò Olódùmarè mà kọ́ nìyẹn ọba ṣe bó ṣe fẹ́ ọba ṣe bó ṣe wù ú bẹ́ẹ̀ yín bá ní nǹkan kò ní pẹ̀yìn àti ta lọ́lọ́run pọ̀ tí nǹkan bá pa ọmọ ta lọ́lọ́run àtàwọn ọmọ yín pọ̀ lọ́la ńkọ́ tá a bá ń ro èní ká máa ro ọ̀la tá a bá ń ro èní tá a ń ro yìí ẹ jẹ́ ká máa ro ọ̀la ó ṣẹ̀ mí mo mú sọ́wọ́ ó ṣẹ̀ mí mo mú sọ́wọ́ kò ń jẹ́ ká làáfíà wọnú ayé bọ̀rọ̀bọ̀rọ̀ inú ayé ẹ̀dá kò dẹ̀ ń jẹ́ kẹ̀dá nísinmi láti inú ọkàn àwọn kan wà tó ṣe pé nípa ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí wọ́n ti fi boost péjì wọn rẹpẹtẹ àwọn míì wà tó yẹ pé wọ́n fi ń pawó lọ ní tiwọn. àti tí wọ́n rí àti tí wọ́n ò rí òun náà ń sọ. ẹ jẹ́ ká rántí ọ̀la èní lẹ̀ ń wo ẹ̀yin àfáà ẹ yé wo èní ọ̀la kan ń bọ̀ kì í ṣọ̀la tílẹ̀ fẹ́ mọ́ a máa ní ìdí ara wa inside life la wa a máa ní ìdí ara wa táwọn ò bá ní ìdí ara wa lẹ́nìí àwọn ọmọ wa máa ní ìdí ara wọn lọ́la gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ìjẹ́ tó bá ṣe pé ọba dániwáyé ó ti tètò nínú àwọn ọmọ yín pé ọmọ ta lọ́lọ́run ló máa fẹ́ lọ́la pọ́mọ ta lọ́lọ́run ló máa fẹ́ lọ́la ṣé tí wọ́n bá wá mú àná wálé tí wọ́n bá láwọn àná yín bọ̀ wá yọjú sí wa kódé yìí tẹ́ ti lọ tira yín mẹ́wọ̀n horo sí horo wọ́n dẹ̀ sọ pé Yorùbá bọ̀ wọ́n ní àkín ti kóòtù dé ṣọ̀rẹ́ ẹ jẹ́ ká rántí ọ̀la ẹ yé wo ọ̀rọ̀ pé wọ́n bu yín wọ́n fà yín wọ́n ṣe nǹkan kan kò sẹ́nìkan tó fẹ́ borúkọ ẹnìkan jẹ́
téèyàn ò bá ti dúró pé kórúkọ tòun bàjẹ́ ẹ jẹ́ àsìmẹ̀dọ̀ nítorí pé èní la rí kò sẹ́dà tó mọ ọ̀la tí ilẹ̀ fẹ́ mọ́kọ́ o nítorí pé ọ̀la kan sì ń bọ̀ gbogbo ìta ẹ̀sọ́ fún Talọ́lọ́run pé ó sì lè padà gbà síláàmù ṣé ìsìláàmù ṣé by force ni it's not by force now Kùránì ti yanjú ẹ̀ pé kò sí ìfipámúni nínú ẹ̀sìn ọ̀nà òtítọ́ ó ti farahàn kó nínú ìṣìnà ilé ayé ni kálukú wà ànábì gan táyé tó ọba adániwáyé tí Allah fi ìsìláàmù rán Ọlọ́run ti sọ wípé kì í ṣe gbogbo àwọn èèyàn ló máa gba ìsìláàmù lọ́wọ́ ẹ̀ kí wá ní wàhálà wa tá a wà nú ayé ń sìn kí ni ìṣòro wa kí ni ìdààmú wa ṣé ibi tí ìsìláàmù dé nílẹ̀ Yorùbá ni pé béèyàn bá ti lo ẹ̀wọ̀n tó bá ti dé ìgbà yẹn lẹ máa pè é sínú ẹ̀sìn nǹkan tẹ́ ń try láti sọ fún wa nìyẹn náà ìyá Ọlọ́ṣun òun ló dé ó ti gbà sílámù òun lọ àjì wọ́n kọ́lé fún ọmọ akọ́ mọ́ṣáláṣí wọ́n donate wọ́n ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ń rò ó pé kíta lọ́lọ́run náà kó gbarú yẹn lọ́wọ́ yín èmi ò rò pálà tó lè ṣe ni o nítorí pé bá a ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bẹ́ẹ̀ mi ṣe jẹ́ obìnrin ẹnìkan kò lè tú mi láṣọ ní gbangba kó fìyà jẹ mí ní gbangba kó wá bá mi sọ̀rọ̀ ní kọ̀kọ̀ pé kì í ṣe nǹkan báyìí àfi tó bá yẹ pé n bá jẹ́ ọmọ àlè lókù ni màá sọ pé bá pé nǹkan yẹn máa ṣe é ṣe àmọ́ ṣábí kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ máa gbọ́ àwọn nǹkan tẹ́ ń sọ àwọn nǹkan sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ àwọn èèyàn tó ń gbọ́rọ̀ wọ́n ná làáfíà jẹ ju àwa tá à ń sọ̀rọ̀ yìí lọ àwọn tó ń gbọ́rọ̀ wọ́n ní àlàáfíà ju ẹni tó ń sọ lọ ó ṣeé ṣe kó padà wá gbà Islam lẹ́ni tẹ́ ẹ ti nà tó ti kán lẹ́sẹ̀ tẹ́ ẹ fún ní dikúdibakúba lẹ́wọ́ ń sọ yí pé ó ṣeé ṣe kó padà dé kó wá gbà Islam ṣé lùlù tẹ́ ẹ lù yẹn àbí ẹ̀tàn tẹ́ ẹ fi mú àbí ṣíṣe tẹ́ ẹ ṣe yẹn gbogbo ìgbà tó bá dé tó bá ń ronú ẹ̀ a máa wò ṣé yẹn ló wá fẹ́ wà nínú ẹ̀sìn ṣá wá sọ pé òun jìyà ẹ̀sìn yẹn òun jẹ̀yà nítorí ẹ̀sìn tóun fẹ́ padà sí ni àbí ti báwo àǹtí ẹ̀ kan dẹ̀ sọ̀rọ̀ àǹtí ẹ̀ yẹn mo máa kí o ó ní làákàyè tó pọ̀ ìgbà tó ń interview ẹ̀ àǹtí ẹ̀ sọ pé Islam lòun ó ní ẹ̀sìn bàbá kò gbọmọlà òun tó wò òun lòun ṣe èyí tó òun ló ń ṣe wọ́n ní àáfàá nìyẹ́ ìyá Talọ́lọ́run ló kọ́ bàbá Talọ́lọ́run ní kéwú ìyá Talọ́lọ́run sí ní àáfàá àbí bàbá Talọ́lọ́run aṣáǹgbọ́sùn lóríṣiríṣi ilé ayé láti bá gbogbo yẹn adult ní Talọ́lọ́run àwọn tó bí àwọn náà wọ́n mọ̀ pé àwọn bímọ ọmọdé kò bá àmọ́ tiẹ̀ kúrò nínú ìṣẹ̀ṣe kó lọ ṣe nǹkan tó tún jù yẹn lọ ọmọ lọmọ máa jẹ́ lọ́dọ̀ yẹ Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ọmọ burúkú kò ṣeé fífẹ́ fún pajẹ́ kó tó di pé ẹmú Talọ́lọ́run àwọn ọ̀yẹ́ ẹ̀mọ̀ kò ti convert sínú ìṣẹ̀ṣe àwọn ọ̀yẹ́ ẹ̀mọ̀ pé kò bá wọn ṣe Islam mọ́ nítorí èmi rántí bóyá bí ọdún kẹta ó lọ sí yídì ó láwọn ń lọ sí yídì o ó wọ gíní bíi blue báyìí ìyàwó ọmọ tẹ̀lé bóyá ìyàwó ẹni bóyá ọmọ ni mi mọ̀ òun ló mọ ohun tó rí tó lóun ò ṣe mọ́ ṣé ìtẹ́ ẹ wá ṣe fún ilẹ̀ rò pé ó máa tún fi padà sínú Islam wẹ́ẹ́ ọbẹ̀ ètò lọ́lọ́run bí kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àfọ́ àwọn sọ pé ẹ wojú Talọ́lọ́run bójú ẹ̀ ṣe lé kókókó lẹ́ni tó ṣe pé kójú ẹ̀ náà nú irú àánú wo ló fẹ́ wà nínú ojú yẹn inú àánú wo ẹ mọ̀ pé gbígbé tẹ ẹgbẹ́ níjọ́ yẹn ìkanra gbogbo bó ṣe ń blackmail yín bó ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sẹ́sìn yín tó ń ya Kùránì ìkanra yẹn lè fi nàánàkúnà ẹ nà bí ikókú bí ikóyè ni gbogbo àwọn nǹkan tó bá ti ń wá sínú ọpọlọ ẹ ojú ẹ ò ní tutù rárá ṣé kó wà ńbẹ̀ kó máa rẹ́rìn kó máa juwọ́ sí ilẹ̀ roni ọ̀pọ̀lọpọ̀ jáde pé tẹ́ ẹ bá fi Talọ́lọ́run sílẹ̀ èyí tó ti ń ṣe tẹ́lẹ̀ ó máa ju ti tẹ́lẹ̀ lọ ẹ̀kọ́ kéèsì lé lórí ẹgbẹ́ ń bá gbò lé lórí ẹgbẹ́ gbẹ́ lé lórí ìkan tiẹ̀ sọ pé wọ́n ní tí wọ́n bá ti mú jáde wọ́n máa rán lọ sílùú òyìnbó àti ìlú òyìnbó ló ti máa bú àwọn àti ìlú òyìnbó ló ti máa ṣe gbá ṣé iṣẹ́ ẹ̀ ti gba físà fún ni Kùránì dẹ̀ ti sọ fún yín pé apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni ní kẹ́ ẹ má fi sílẹ̀ àmọ́ ṣe ẹjẹ́ kó ṣe undertaking ẹjẹ́ ṣe underloser
ẹjọ́ kí ló lè tẹ́lẹ̀ yìí wọ́n tún gbé wá sí kóòtù ẹ̀wọ́n bí gbogbo yín tún ṣe sí gangan kí ló lè tẹ́lẹ̀ yìí ṣé pé gbogbo ọpọlọ yóò wà nínú orí yín ni wọ́n dẹ̀ ń jí yín gbé náà ń jí yín pa náà ń jí yín tà lẹ́ẹ̀ lórú ètè yẹn ká ẹ̀ fi bá wọn mú àwọn kidnappers ṣé lórí ipò sọ̀rọ̀ ó bu yín ní gbogbo olúwa ló ní odidi state kan ló wá mí lògbòlògbòlògbòlògbò ńbà ó kọjá bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká bára ká ronú ẹ jẹ́ ká ronú gbogbo ohun títa lọ́lọ́run ṣe fún yín àfọ́ àmì ti ṣèyí tó jù yẹn lọ fún yín náà ẹ̀ẹ́dẹ̀ tí ìmọ̀lẹ̀ tó máa mọ́la tẹ́lòmíì tún ṣe máa ṣèyí tó jù yẹn lọ fún yín ṣé ẹ wò pé ẹlẹ́sìn wa ni ẹ jẹ́ ká fọwọ́ bò ṣé torí pé ta lọ́lọ́run ò ń ṣẹlẹ́sìn yín ni wàhálà ṣe wá tó ìnìdààmú tó yìí ẹ rántí pé yín náà bímọ àmọ́lá àwọn ọmọ yín lè ṣèyí tó jù yìí lọ fẹ́ lòmíì lọ́la ṣé ẹ mọ̀ pé ohun tẹ́ ẹ ṣe yìí ẹ̀san ń bọ̀ àbọ̀ ń bọ̀ o àyàfi tó bá yẹ pé ẹ bá ṣe lórí òtítọ́ ló kù àyàfi tó bá yẹ pé ẹ ṣe lórí òtítọ́ òun ló kù ìyí táwọn ọmọ tí yín lè ṣe lọ́nà ó lè má blackmail kọ́kàn ṣẹ̀ṣẹ̀ kan kọba ọba tí kì í lé ni kó tó mú ni kó wá dé kó wò pé ibi ẹ̀san ti fẹ́ dé ni ẹ ṣàánú àwọn ọmọ yín lọ́la tí wọ́n bá sọ pé kangaroo court torí wọ́n tún sọ ní wọ́n sọ pé kangaroo court wọ́n tún buka court ẹ ṣáà ń wá pé kó ṣáà lo October 5 yẹn níbẹ̀ gbogbo yìí tó ń kó lè lò níbẹ̀ ó máa jáde ẹ ṣe jẹ́ ká wò ó pé tó bá ṣe pé ọmọ wa ló ṣerú eléyìí sí wájà fẹ́ pa ni ẹ ṣe jẹ́ ká wò ó tó bá ṣe pé ọmọ tá a bí tàbí ọmọ àfáà wa tàbí ẹbí ìyàwó wa tàbí ìran wa kan ló ṣerú eléyìí sí wa àní pa gbogbo èyí tẹ́ ẹ ṣe fún yìí tẹ́ ẹ bá sọ pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ ni ó pọ́sì kó má kẹ́kọ̀ọ́ láti bẹ̀ kó ṣe pé ẹ tún lé lóró ni ṣé ẹ mọ̀ pàdánù kèmí ti sọ ẹ pé wọ́n náà wọ́n ni bí ẹ ṣe pé ifájẹ́lìsì nígbà tí wọ́n blackmail bàbá alágége ẹ pé wọ́n náà wọ́n ẹ bá sọ̀rọ̀ ó pọ́sìbù kó gbọ́ ìyí tẹ́ ẹ tún ṣe fún yìí ó pọ́sìbù kí nǹkan yẹn kó tún lé lóró tó bá ṣe pé ẹ bá pè wọ́n náà wọ́n á rí gbá ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yìí lóòótọ́ ẹ wá worúkọ tí wọ́n ń pe ẹ̀sìn yìí ń sìn mo kí bàbá wa Akewugba gold èmi náà tiẹ̀ nídìí gold yẹn nínú gold tí bàbá wa Akewugba gold tí wọ́n gbà kí wọ́n fún mi wọ́n á fún mi nínú gold yẹn mo dẹ̀ rí mò ń bọ̀ ọ́ ẹnìkan sẹ́ǹdì fídíò yẹn sí mi lẹ́ẹ̀tọ́kùn bàbá wa Akewugba gold wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ fún ìjọba Tinubu The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. An average Nigerian believes when people want challenge. Ibẹ̀ ni wọ́n ti lówó láyé. An average Nigerian ìgbàgbọ́ wọn sí. Ọjọ́ wo la tó fẹ́ kú nírandarandan ẹlẹ́sìn tá a bá kiri. Bàbá Tinubu bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ take action. Ẹ̀wọ̀n tójú yín rí kẹ́ẹ̀ tó dìbò wọlé yìí. Kíjọba stop láti máa donate owó fún ẹ̀sìn. Ẹ stop ẹ̀ ẹ má donate owó fún ẹ̀sìn. Bàbá Tinubu bàbá wa Alhaji Akewugba gold wọ́n ṣe wáàsí fún yín o. Àwọn ò tiẹ̀ mọ̀ pọ́n máa ń donate owó fẹ́sìn tẹ́lẹ̀ fún àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Yorùbá wò mọ̀ àmọ́ ṣá wọ́n ti já wa sí wọ́n ní kẹ́ ẹ stop ẹ̀
wọ́n ní ká ẹ stop ẹ̀ bàbá wa Akewugba Gold ní kí kálukú lọ wáṣẹ́ ṣe ẹnì ṣọlẹ̀ bàbá. gbogbo owó tẹ̀ ń donate fún churches fún mọ́sálásí oríire wo ló kó bá Nàìjíríà owó tẹ̀ ń donate fún àwọn oníṣẹ̀ṣe oríire wo ló kó bá Nàìjíríà. wọ́n látijọ́ tẹ́ ti donate owó fún wọn kí la àṣìfù lára wọn látijọ́ tẹ́ ti donate fún gbogbo ẹ̀sìn tó wà nílẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n mú wá sílùú dáadáa wo ló ṣẹlẹ̀ kálukú kan corrupt sínú ẹ̀sìn ẹni kálukú kan corrupt sí ni ìgbà tí wọ́n ṣiṣẹ́ kan làágùn àwọn tó ń wà ń di owó yìí tó bẹ́ẹ̀ kan làágùn kan ṣiṣẹ́ kan làágùn gbogbo dáadáa tó ń ṣẹlẹ̀ kò ní lè ṣẹlẹ̀ ẹnì ṣọlẹ̀ bàbá. Nàìjíríà ẹjọ́ kálukú lọ ṣiṣẹ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ìkérèmàdì nílùú London. wọ́n ní kó lọ ṣiṣẹ́ o ẹ wáṣẹ́ ṣe àáfà ẹ lọ wáṣẹ́ ṣe pásítọ̀ ẹ lọ wáṣẹ́ ṣe oníṣẹ̀ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni. ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì lè nẹ́sílé kan tó bá gbójúlé wọn ó tẹ́tọ́ ni mo sọ fún ọ ohun tí a kò bá jìyà fún ṣé kì í tọ́jọ́ rárá ohun tí a bá fara ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni àpálára ègípàníyè kan táyé bá ń fẹ́ ẹ lẹ́nìí tó bá lówó lọ́wọ́ wọn a máa fẹ́ ẹ lọ́la tàbí kó wà nípò ọ̀tàtà ayé ayé ẹ sí tẹ̀ríntẹ̀rín tó bá wẹ dẹni tó ń rágó kiri ayé a máa bínú sí ẹ. An average Nigerian believe Nigeria kan ti mọ̀ pé Nàìjíríà náà ṣe ọ̀tọ̀ bicycle kan wọ́n ṣe motorcycle kan náà ṣe ọ̀tọ̀ bicycle kan. ojú wúche bàbá Ọbásanjọ́ kọ lẹ́tà táwọn máa ń kọ káàkiri ayé o wọ́n tó kọ kan lórí Òkèrèmàdì wọ́n àti ẹ̀gbá wọn ní lẹ́tà kan ṣe professor engineering bó ṣe bicycle ẹ̀sẹ̀ ló kọ Nàìjíríà kan ti mọ̀ pé Nàìjíríà náà ṣe ọ̀tọ̀ bicycle. ó bàbá wa Akewugba Gold àní bicycle tún ẹfẹ́ stress o ẹni kan ṣe ìṣáná kan fi gi ṣe pépà kan ṣe ìṣáná fún wa ìṣáná tún ṣiṣẹ́ kìíní ẹ̀jẹ̀ kan ṣe ìṣáná kan produce ìṣáná a máa tà ní gbàǹjo a máa mẹ́ẹ̀kì ẹ̀ bicycle ní ọpọlọ tó ti kó owó jẹ ọpọlọ tó ti kó gbogbo ẹ̀jẹ̀ lẹ́fẹ̀sẹ̀ kan sọ̀kalẹ̀ kan wá fi ṣe sí bicycle. bicycle kan wọ́n ṣe motorcycle kan tí ń dárìn Nigeria made bicycle bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ̀yin professor kí lẹ́ ń profess gan-an. ó yà àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé wọ́n rí bí lọ sí náà fi ń lọ sí ìyàwó orúkọ bú mẹ́ta ní wọ́n fún àwọn ẹlẹ́sìn mẹ́ta tó popular jù Nàìjíríà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ti sọ wọ́n di terrorist apá kan mùsùlùmí wọ́n ti sọ wọ́n di terrorist. wọ́n náà ti sọ wọ́n di terrorist ṣé lóòótọ́ ni ìwà ti ṣe yín àwọn ìwà wèrè tí half mùsùlùmí ní ṣé kò túmọ̀ sí pé terrorist ni wọ́n àwa ìlà lálàáfíà àlàáfíà táwa àwọn ò criticize ẹ̀sìn kan kò sí ìtọ́pẹ̀ mi ìtí kálukú bá ṣe kó tẹra mọ́ ni ti tèmi nìyẹn. lágbàáyé apá kan ẹlẹ́sìn Christianity wọ́n ti sọ wọ́n di 419 olè lágbàáyé apá kan àwọn oníṣẹ̀ṣe àwọn oníbílẹ̀ wọ́n ti sọ wọ́n di ritualist afènìyàn sowó lágbàáyé nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ wà lórúkọ rẹ̀. gbogbo yín kẹ́ẹ̀tì ẹ̀gbìyànjú bẹ́ẹ̀ ṣe lẹ́ lágbára tó yìí ẹ bá wa ṣe aeroplane ẹ̀yọ kan. ká mọ̀ pé aeroplane àwọn. ooo bàbá wa Akewugba Gold o Adamola wayata o rọdí aláùtà aláàánú o bàbá wa Akewugba Gold mo fún ní gbogbo kìnìún yẹn aeroplane tún ṣe jẹ́ nínú ìdáhùnwí ẹ sọ pé kẹ̀kẹ́ aníṣàná ẹ tún wá gbé lọ sí aeroplane lọ́hùn níbo la ti fẹ́ kò yẹn àwọn ọmọ wa tó ní talent tán lè ṣe wà bọ̀ wọn ò ní fún wọn ò ní fún wọn ní chance pé kán ṣe wọn ò ní jẹ́ kán ṣe Nàìjíríà. an African. ó yà àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé wọ́n rí bí lọ sí náà fi ń lọ sí ìyàwó orúkọ bú mẹ́ta ní wọ́n fún àwọn ẹlẹ́sìn mẹ́ta tó popular jù Nàìjíríà. àgbáyé apá kan àwọn oníṣẹ̀ṣe àwọn oníbílẹ̀ wọ́n ti sọ wọ́n di ritualist afènìyàn sowó lágbàáyé nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ wà lórúkọ rẹ̀. gbogbo yín kẹ́ẹ̀tì ẹ̀gbìyànjú bẹ́ẹ̀ ṣe lẹ́ lágbára tó yìí ẹ bá wa ṣe aeroplane ẹ̀yọ kan ká mọ̀ pé aeroplane àwọn aláwọ̀ ni aeroplane àwọn mùsùlùmí Nàìjíríà ni aeroplane àwọn Christian ní Nàìjíríà ni ẹ produce a single thing ẹ sì ń dayé rú íńtánẹ́ẹ̀tì tá ń lò yìí
àwọn majority àwọn tí wọ́n ṣe internet wọn ò gbà pọ́lọ́hún bẹ́ẹ̀. ẹ ṣé o mo gbé fún bàbá Akewugba Gold àwọn tí wọn ti ẹ̀ mọ̀ pọ́lọ́hún bẹ́ẹ̀ rárá wọ́n rorí wọn sọ pọ́lọ́ wọn kalẹ̀ gbogbo ọpọlọ tán lò lọ́ta ló fún wọn ṣe bólódùmarè ló fún wọn àwọn wá fi ń ṣe nǹkan dáadáa ẹ náwọn òyìnbó wọn ò mẹ̀sìn wọn ò nẹ́sìn lóòótọ́ bọ̀ wọ́n ó gùdù nípa humanity wọ́n dúró ti àwọn gbogbo ọ̀ràn tó jẹ́ tiwọn àti tí ò jẹ́ tiwọn wọ́n ń ṣe dáadáa fún kálukú wọ́n mójútó nílé wọ́n mójútó àlejò ẹ wá wà tá a náà gbọ́ lóun dání ọ̀dọ̀ wa lọ́lọ́run ń sùn àwa hẹ́ẹ̀tì ara wa ṣẹ́sìn là ń sìn lórílẹ̀‐èdè yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹ̀sìn ẹ̀sìn ti padà sọ́dọ̀ àwọn tó nẹ̀sìn ọpọlọ kálukú ti dọ̀tí oúnjẹ lẹ̀ ń wá ń di ẹ̀sìn ìjẹkújẹ lẹ̀ ń jẹ fake àfà fake pastor fake oníṣẹ̀ṣe òun ló kún ta irọ́ lẹ̀ ń pa fún wa bèbí ti ṣẹ́jú orí wa ti pé làákàyè wa ti ṣiṣẹ́ kálukú ti mọ̀ ọwọ́ ti gbọ́gbọ́n pé ká fẹ́ràn sẹ́nu ká wá tì ayé àtijọ́ ni pé ohun tágbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà ohun tágbàlagbà fi ń jẹ̀kọ́ sí ó ti wà nínú plate ó ti wà nínú àwo inú àwo tán ganan ó ti wà nínú àwo tán ganan àgbàlagbà ò fi ẹran sábẹ́ ewé mọ́ orí ọmọdé gan ti pé tí ò bá rẹran nínú ọbẹ̀ ó gbọ́dọ̀ tu ewé pé ibo ni bàbá yìí fi ẹran sí ẹyẹ máa tàn wá là ń sọ fún yín ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹyẹ fi ẹ̀sìn bojú kẹ́ ẹ máa hùwà burúkú ìwà òṣì ẹyẹ fẹ̀sìn bojú kẹ́ ẹ sọ pé ẹ̀sìn lágbẹ́dá ni o ẹ̀sìn lẹ́dẹ̀ ń ṣe àwọn tó ná làáfíà tí wọ́n gbẹ́sìn dání gan èlérí wọn kọ́ máa ṣe dáadáa tọ́pọ̀lọpọ̀ ẹlẹ́sìn ṣe òun là ń sọ fún yín awí fún yín ní ká mórí wẹ́ ká fọrùn lẹ̀ òtítọ́ ọ̀rọ̀ là máa bá yín sọ o tó bá wù yín ẹ gbọ́ tó bá wù yín kẹ́ ẹ má gbọ́ agbọ́ má gbà ìṣòro ti yín nìyẹn o ẹ̀yin lẹni ìṣòro ẹ̀yin lẹni wàhálà o ẹ̀yin lẹni wàhálà bẹ́ o kí ló dé gbogbo ẹ̀ wá polúkú muṣu nítorí ẹ̀sìn ẹ̀sìn o ẹ̀sìn o ẹ̀sìn o ẹ̀sìn o èmi fẹ́ bi yín o gẹ́gẹ́ bí bàbá Akewugba Gold náà ṣe sọ fún bàbá Tinubu àtijọ́ tẹ́sìn ti dé kán tó bí àwa làáfà ní ẹ̀sìn ti délẹ̀ kí ni ohun tẹ́sìn produce kí ni ohun tó dá sáàrin wa kí lẹ̀sìn kó wá bá wa kí lẹ̀sìn fi sílẹ̀ láàrin wa ohun tẹ́sìn ṣe lélẹ́yìí ó kẹ̀yìn ara wa síra wa mùsùlùmí ò fẹ́ ti kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ò fẹ́ mùsùlùmí mùsùlùmí ò fẹ́ oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ò fẹ́ kìrìsìtẹ́nì ṣe ti ráyé àwọn kan wà tó ṣe pé wọn ti ẹ̀jọ́sìn fọlọ́run rárá bọ́ ọpọlọ wọn ṣiṣẹ́ wọn lò fẹ́ kí ni ohun tó ń pè lẹ́sìn gan ẹ̀sìn tẹ́ ẹ̀ sọ yìí ṣé ọlọ́run ọba tó ti tóbi láyé ara ẹ̀ tẹ́ ẹ ní ká máa lọ sìn ọba dániwáyé òun gangan ló ń sìn wá nítorí pé ṣé ìwà burúkú ìwà àjẹbí burúkú tó wà lọ́kàn ẹlòmíì náà bá pe sáfúlíláì àtọ̀ ìlú sáfúlíláì ẹlòmíì ò ní jẹ́ kẹsàn ẹ̀ kan ẹsẹ̀ ẹnìkejì nínú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹ̀yà alágbájá ṣàmìmì ìníjókòó tí ó wà nínú ṣọ́ọ̀ṣì náà bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé yìí níbi ọba ti ń ṣọ̀ṣẹ̀ ẹ̀fá àwọn oníkèéta náà wà ó yá kí ni ohun tí ẹ̀sìn yẹn kí ló wá mú wá sáwùjọ wa àní ẹ fi kálukú sílẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó bá fẹ́ ẹ fi wọ́n sílẹ̀ pẹ̀lú ọba adániwáyé ẹ má joyè agbèrò nínú ẹ̀sìn mọ́ ẹ̀sìn kálukú ti dúró re ẹ má joyè agbèrò ẹ̀ ń wérò nínú ẹ̀sìn ni kò dẹ̀ sẹ́ni ọ̀kan tó rẹ́dì láti lọ bẹ́ẹ̀ nìkan ṣe sí ẹ̀ ẹni ọlọ́run bá ṣetán láti fà sójú ọ̀nà àfàásì tó bá dẹ̀ sọ pé ojú ọ̀nà míì bá ní olódùmarè ló bá tó ní ètò ẹ fi kálukú sílẹ̀ pẹ̀lẹ́sìn ẹ̀ o kò ju yìí lọ ta lọ́lọ́run ẹ bá wa fi sílẹ̀ o ó tó gẹ́ o ó tó gẹ́ o bó bá ṣe ń pẹ́ sí àwọn nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ àwọn èrò tí ò yẹ kó máa gun orí ọkàn máa gorí ọkàn ṣe bẹ́ẹ̀ náà ti foríjì ẹni Yínká TNT sister Yínká happy birthday to you my sister mi ní wáyé ti gbọdún ọdún kan ni ẹni wọ́n ti bẹ̀bẹ̀ àdúyìn ní ẹ̀ àdúyìn tí Talọ́lọ́run ó bẹ̀bẹ̀ ọba Solomon ó bẹ̀bẹ̀ gbogbo wọn bẹ̀bẹ̀ àwa náà a ti sọ pé free Talọ́lọ́run ẹ̀dẹ̀ ti jáde pé ẹ máa release ẹ̀ kí ló tún wá dé wọ́n sọ báyìí kò yẹ kẹ́ ẹ wo pé nìkan sọ nǹkan kan mọ́ ìwọ̀fà lẹ́nu ibi báwẹ lẹ́nu ló lè gbégbà abiyamọ lèmi o ẹ bá mi fi Talọ́lọ́run sílẹ̀ o ẹ bá wa fi sílẹ̀ tó báyìí pé ẹ bá dúró ní dúró pé kó ẹ̀ṣẹ̀ gbà Islam kẹ́ tó fi sílẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ mọ́ gbogbo yẹn àwo òdọ́hùn ẹ̀yin lẹ́dọ̀hùn lẹ́tọ̀ ń dá ẹ bá wí fún wa òun náà la máa gbọ́ ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run ẹ má kà kó lórí Talọ́lọ́run
máyì ká wá ta lọ lọ́hùn tí o ablasis orúkọ yẹn dẹ̀ dùn ablasis kí ni túmọ̀ ẹ̀ náà àmọ́ túmọ̀ orúkọ yẹn ẹ̀yin àfáàtà ẹ bá wà ń bí ẹ bá wa sọ jáde ablasis aláwù Latif ọba aláàánú nìyẹn wọ́n ti fi kọrin àti mọ̀túmọ̀ ojú òní tiwa bàbá rẹ̀ ni tó fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú méjì òun la fún wa pé ká pè wọlé oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ ìbínú Ìgbòho Osa níwọ̀ ẹ̀ tí o ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo ètò yìí tẹ́ dúró tì mí Ọlọ́run á dúró tì yín èèyàn làwa fi àwọ̀ òférò bẹ́rò bá ti yọjú síbí kó jápa nítorí pé èrò tó bá pọ̀ bíbà àwọn àṣìlọ tó bá yá bọ̀ àwọn èèyàn wọ́n máa dúró ni. Hello. The Bluetooth device is ready to pair. Ẹ bá mi ó dàn mò ń connect Bluetooth yẹn. Mò ń connect Bluetooth yẹn ni ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mi mọ̀ pé orí eléyìí lẹ máa pè sí. The Bluetooth device is connected successfully. Ó yẹ nìṣó lẹ̀. Ẹ kú ètò mọ̀ẹ́lẹ́ Ọlọ́run ló ń to bàbá mi. Ọlọ́run á tún ti yín ṣe o. Ọlọ́run á gbọ́ tiyín gbogbo ìwà abiyamọ tẹ́ ń wù. Ọlọ́run á jẹ́ kí ọmọ yín kán jèrè àtẹ̀yìn náà. Àṣẹ. Yá lórí ọ̀rọ̀ Tani Olorun. A máa fi àsìkò yìí bẹ̀ gbogbo wọn àfáà wa ní Ìlọrin, especially àfáà wa Labib tọ́nà ọdún fẹ́ gbé kéèsì kan jáde. Kọjọ kan wo ti Ọlọ́run, kan wo ti Alukuran, kan wo ti Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Kọjọ kan bá wa ṣe àforíjì láti fi Tani Olorun lẹ̀. Mi fẹ́ sọ ìtàn kékeré kan nípa ọ̀rọ̀ ara mi lórí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan yìí pé kò sẹ́ni tó mọ ọ̀la. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan tí èèyàn bá ṣe lénìí. Ọ̀rọ̀ tán ló ń dà lọ́la. Èèyàn á gbẹ̀san ẹ̀ lọ́la. Kí n sọ tán ara mi nígbà tí Amẹ́ríkà fún mi ní físà kò síbi tí máa dé sí nílùú yìí. Bàbá mi ó máa ń ṣe bàbá mi gọ́lọ́n bá ń fọ̀rún kẹ ó jẹ́ nǹkan tó máa ń ṣe bí àìjò ṣó ti yẹ nǹkan tí mò ń sọ àwọn tó máa ń ṣe wí àtegbò ni bàbá mi jẹ́. Ó wá ran woman kan lọ́wọ́ ọjọ́ wà nílùú ni ọmọ ẹ̀ ọkùnrin wọ́n ṣe èpè fún ni àwọn Yorùbá dẹ̀ máa ń sọ pé èpè la fi ń wọ èpè. Bàbá mi ló lọ ṣiṣẹ́ yẹn fún wọn tó yẹ pé ara ẹ̀gbọ́n yẹn fi balẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ wá dèrò Amẹ́ríkà wọ́n ti wà l'Amẹ́ríkà more than 10 years kémi tó wá bí. Nígbà tí mo wá ní físà tó Amẹ́ríkà fún mi físà yẹn kò síbi tí máa dé sí. Lọ́wọ́ ní kí n pe ẹ̀gbọ́n yẹn. Bàbá mi ò dẹ̀ sọ pé òun ṣòro rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ gbọ́n yẹn rí. Wọn ò sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀gbọ́n yẹn ló wá sọ fún pé ọ̀dọ̀ òun ni kí n dé sí pé nítorí pé oore tí bàbá mi ṣe fún òun ò bá ti kú ńgbà yẹn tí ìyá òun sáré gbóhùn wá sọ́dọ̀ bàbá mi ńgbà yẹn. Ẹlẹ́yà ọ̀rọ̀ tẹ́ sọ èèyàn ọlọ́gbọ́n ni kò ní mọ́rọ̀ ńbẹ̀ ṣùgbọ́n àbí ẹni tó lọ́gbọ́n ni kò ní mú ọ̀rọ̀ ńbẹ̀ ọlọ́gbọ́n ó máa mọ́rọ̀ ọ̀bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni kì í ṣe pé bí a pé kí n tó bá pé bàbá mi ti ṣèkà ńgbà yẹn ni mo lè má rí àǹfààní yẹn jẹ ipe mo dé sí ọ̀dọ̀ ẹ̀. Ṣó ti yín odindi ọdún kan ni ẹ̀gbọ́n ìfi gbà mí sílé tí mo bá sanwó lé £1 kí n tó kúrò ńbẹ̀. Mo fẹ́ kúrò gan-an ní ṣóun ní mi lára ni pé oore tí bàbá. Kábíyèsí Elédùmarè. Jẹ́ ká máa ṣe oore nítorí ọ̀la ẹ má jẹ́ ká rán oró nítorí pé ó ti wà lọ́wọ́ wa a máa fún gbẹ́ni a ṣe máa ń ní athlete mind pé ọmọlàkejì ẹni tí a lè dá ká máa ro ikú sí i ká máa ro aburú sí i àdẹ́sọ pàǹkà à ń sin Ọlọ́run à ń kírun à ń ṣe gbogbo ẹ̀
ìwà lẹ̀sìn èmi bẹ̀ gbogbo àwọn àfáà Ìlọrin gbogbo àwọn àlùfùlání everybody a mọ̀ pé gbogbo ọ̀nà wà ń di ẹ̀ ọlọ́run ọba a fi bẹ̀yìn a fi àlùkùránì tẹ gbójúlé a fi emir Ìlọrin yín tẹ gbójúlé a fi bẹ̀yìn ẹ ṣàforíjì fún tẹ́bá dẹ̀ sọ pé ẹ fẹ́ ṣe tagbára yín ọlọ́run ọba ló lágbára lọ́wọ́ kì í ṣe ẹ̀dá a mọ̀ pé tó bá dúró bóyá pé ẹ fẹ́ ràn lẹ́sẹ̀wọ̀n ni kó lọ ẹ̀wọ̀n náà adélá àtàlàfíà náà ni. pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé gan bàbá mi. a fi àsìkò ibẹ̀ gbogbo yín ẹjọ́ ẹ bá ṣàforíjì fún ẹ ṣé ẹlẹ́yà ẹ máa bẹ́tò lọ. ẹ ṣé bàbá mi ẹ ṣé gan. so ẹ jọ̀ọ́ nítorí èní la rí àmọ́lá wàláì èní la rí àmọ́lá mo máa ń sọ fáwọn kọ́sítọ́mà mi tí mo ní ẹni tó bá jẹ mí lówó mo máa ń sọ pé wọ́n á ní ẹlẹ́yà ò mowó sìn kò dìgbà tá a bá ń túra wa láṣìírí tí bá máa lọ síyàn lówó ti jẹ mí lówó ọdún kan àwọn tí ò mọ̀gbà tó rajà náà máa sọ pé eléyìí bu àyà à ń bora wa láṣìírí ni kí náà sọ pé àná Ọlọ́run fún gbogbo ohun tóun kó lè ṣe fún yín ẹ ti fi yá mọ̀ọ́mọ̀ ẹ ti fi yá Ọlọ́run kí ẹnìkan kí gbogbo èèyàn tún dìde kẹ́ ẹ máa competition létà lọ́lọ́run kẹ́ ẹ máa kọ́ gbáǹdì ìyẹn kọ́ la nídìí ẹ jẹ́ amójúkò nú àṣìṣe ara wa nítorí pé èní la rí àmọ́ ni tó lò là èmi gbogbo wa àmọ̀gbà tó lè bọ̀ à ń ṣe tiwa ń lọ ni tọ́ba adániwáyé bá ti to ètò pé gbogbo bẹ́ẹ̀ ṣe péjọ létà lọ́lọ́run lórí ètò gbogbo òsẹ̀mí gbogbo ọmọ tẹ́ bí àrọ́mọdọ́mọ àti àrọ́mọdọ́mọ ta lọ́lọ́run tọ́ba adániwáyé bá ti kọ́ pọ̀ pé wọ́n jọ máa lò sẹ̀mí ni foundation tẹ́jọ wá lé ìkalẹ̀ yìí ṣé kò ní bá tàwọn ọmọ jẹ́ lọ́la tẹ́ ẹ bá lè foundation pé ó ṣẹ̀ wá mú àmọ́ ṣáà foríjì á tún lè foundation dáadáa kalẹ̀ pé òótọ́ ni wọ́n ní mo ṣe àwọn àmọ́ ṣáà wọ́n padà foríjì mi àforíjì la nídìí lára ara wa àforíjì ni ṣe bọ́ lọ́wọ́n bá sọ pé wọ́n ní kọ́ lọ́wọ́n bá tó dá ẹ̀ṣẹ̀ ló ti dá foríjì torọ́ wọ́n mọ̀ pé dandan ni káṣẹ̀ àforíjì dẹ̀ ni ká máa fi wá ojútùú sí kò yẹ kó le tó gbogbo eléyìí kò yẹ kó dé level yìí ṣẹ́yìn gan mọ̀ pé ẹ̀dẹ́ èèyàn ni yín kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe nítorí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò lè sọ pé mi ò lè ṣàṣìṣe o I'm not a malaika woman being ni mí kò sẹ́ni tó pé àní tó bá dọ̀la tẹ́yìn náà bá lọ ṣe nǹkan kan sí kí ẹnìkan tó máa wá tan mọ́ta lọ lọ́hùn ṣáwá wò pé àwọn pípù ìṣòhun náà mú wọn sọ́wọ́ ní báyìí ẹ má torí pé ẹ wà nípò kan ìkápá yín káwọn tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ gbà pé kò sẹ́ni tó mọ̀la ẹ ti ní ẹ ti foríjì inú yín ti bọ́sta ẹni tí nǹkan tí ẹ ti bẹ̀bẹ̀ eléyìí ti bẹ̀bẹ̀ ẹ ti foríjì ẹ bá dẹ̀ foríjì délẹ̀ ẹ foríjì délẹ̀ gbogbo àwọn àfáà wá di broadcaster òjijì gbogbo yín wá di broadcaster òjijì lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run bẹ́ẹ̀ bá máa wọlé ta lọ́lọ́run gbogbo yín wá kún online ó yẹ kójú tiẹ̀ máa tìyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo yín wá kún online ẹ di broadcaster àtẹni tó mọ̀ dí ọ̀rọ̀ àtẹni tí ò mọ̀ dí ọ̀rọ̀ kálukú wá ń gbé fídíò àwọn tó ń jẹun kan jẹun lọ́n tí wọ́n ń díẹ̀ ta lọ́lọ́run ẹ mọ̀ pé ta lọ́lọ́run gan tá à ń pè yẹn sáàmù lọ́ba adániwáyé fi ṣe fún gbogbo wa ó bí yín béèrè ni pé ta lọ́lọ́run ta ló mọ̀ ọba tá à rí tá à ń pè ṣé tọ́lọ́run bá fẹ́ wo ti ẹ̀ṣẹ̀ gbogbo wa bíbélì ní tán bá ní kán máa sàmì ẹ̀ṣẹ̀ talẹ́ni tó fẹ́ dúró kí ta lọ́lọ́run bá blackmail yìí ní nǹkan tẹ́ ẹ̀ ṣe àwọn nǹkan míì wà tẹ́ ẹ ṣe tó wù ọ́ mọ́ tẹ́yìn dẹ̀ mọ̀ tọ́ba adániwáyé mọ̀ tẹ́lòmíì mọ̀ tí ò nẹ́tọ́ àti wá tú àṣírí bọ̀ yìí tẹ́ ẹ̀ ṣe lọ ìtẹ́ ẹ bá foríjì bẹ́ẹ̀ bá dẹ̀ foríjì ó lè jẹ́ bẹ́ẹ̀ ni ọba adániwáyé tún máa gbà kí ló dé tí kinní yóò wà ring out ẹ má bínú ẹ pè padà kò ring out ni ẹ pè padà sórí ìdí ọ̀dà wọn yẹn ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá mi ẹ pè padà sórí ìdí ọ̀dà wọn God bless you sir. ẹ jẹ́ ká mójú kúrò ní àṣìṣe ara wa ẹ jẹ́ amójú kúrò eléyìí ṣe gbá eléyìí ṣe tọ̀hún ẹ jẹ́ amójú kúrò ká lè move on life wa
ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ o ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ o ẹ fi sílẹ̀ o gbàgbà ẹ pé wọ́n gbé wá kóòtù lẹ́nìí ojú ẹ̀ rí bákan ṣé kó máa ké ni ẹ jẹ́ kó ń di ẹ̀ kò ṣe ṣe àánú ojú ò béèrè fún àánú. ẹ ló bàbá mi. ìyá mi. ẹ káàbọ̀ sórí ètò. ìyá ojú òní ti ìyá mi ìyá mi kò ṣe bóyá mo tiẹ̀ lọ́rọ̀ kan mọ́ọ̀ṣ kan náà ti fẹ́ sọ bọ̀gọ́ tí n kò fẹ́ sọ ọ̀rọ̀ mi máa lọ báyìí mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin pé ṣé mọ̀ kò easy láti gbé fóònù bu íńtánẹ́ẹ̀tì síbẹ̀ kí o máa sọ̀rọ̀ bí situation ìlú yàn ṣe ń lọ because ẹni tó bá nífẹ̀ẹ́ lu ẹ̀ ló máa jáde bẹ́ẹ̀ ìgbọ́n ṣe jáde yẹn because many things gan pọ̀ tẹ́yìn gan face ní abẹ́lẹ̀ tẹ́yìn rán tẹ́yìn mọ̀ ọ ní àwọn importance kan wà tẹ́ pé yẹn wọ́n máa face kò wá ní jẹ́ àwọn irrelevant because everybody fẹ́ jẹun everybody fẹ́ sanwó lé nǹkan kan inú táìmù yẹn náà ẹ tún dá jáde láti máa analyse àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá so mo gbé fún yín o mo dúpẹ́ gan-an mo dúpẹ́ ibi fúnra mi personally báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín lórí pé tiẹ̀ lè jáde because èrò pọ̀ tó lówó jù yín lọ tó lè sọ̀rọ̀ jù yín lọ tẹ́ pé wọ́n tẹ̀ ní courage láti jáde so courage ẹ̀jẹ̀ tún nìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan mo really appreciate yín so ìyá mi ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan mo dúpẹ́ fún yín Ọlọ́run á dúpẹ́ fún ẹ̀yin náà so ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀kejì lélẹ̀ ìyá mi ṣe rí ọ̀rọ̀ àwọn mùsùlùmí yìí ẹ má bínú tí ẹ fẹ́ sọ ẹ mọ̀ tí bá sùn láàárọ̀ kùtù bá wà òkè ọmọ ní ilé làbọ̀ sí mi oko pé kò sí bí wọ́n ṣe máa travel lọ sí America ní o London Canada New Zealand Australia anywhere ní world tó bá wọn kò lọ kó pa gbogbo ilé ayé kò sí ni ọ ní ilé ni àpótí ìjókòó dèdí bí ọmọ bóyá òwe yẹn correct o ilé náà làpọ̀ àpọ̀bọ̀ sí mi oko so ìtẹ́mi wá fẹ́ sọ lélẹ́yìí wọ́n á ń béèrè lọ́wọ́ ara mi jọ kan pẹ́ tí ẹ ní sùúrù ọni tíwájú ò bá ṣe é lọ ẹ̀yin máa ṣe padà sí wọ́n á tà láti wo wájú mi tí mo lọ mo rí pé wọ́n tanná ẹ̀yìn tí mo ti ń bọ̀ wọn tanná ẹ jẹ́ túmọ̀ òwe yẹn fún yín wọ́n kò ṣe inú Nàìjíríà nílẹ̀ Yorùbá precisely ta fẹ́ padà sí làwọn ọ̀ràn kan tún ṣe bí olórí burúkú báyìí ẹ má bínú bí ṣe lò ó kọ bí ṣe máa lò mo ṣe lò yẹn because ọ̀rọ̀ àwọn mùsùlùmí ti ń dàbí ẹ̀mọ́ tí ọba ní ewúrẹ́ téèyàn ń sìn kò wá ní nǹkan bẹ́ẹ̀ ń tajà wòsíwòsì ẹ̀mọ́ báwọn ewúrẹ́ ta máa ń yọ kòkókò sáwọn ewúrẹ́ ta máa ń nà wọ́n tó bá sá ẹ̀mọ́ pé bí oúnjẹ yẹn náà tó máa padà sí. so bá ṣe ń sọ fún ọba ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe bí olórí burúkú ẹ má ṣe bí jàgídíjàgan ẹ má ṣe bí terrorist ẹ má ṣe bí kidnapper gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà ló pé sára àwọn mùsùlùmí jàjà àti ìlú Ìlọrin wọ̀nyí ìyá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń pípa àwọn Fúlàní ló ń kidnap wà lẹ̀ Yorùbá ok báwọn Ìlọrin ṣe wá ń sìn èmi ń sìn generation mi ń sìn ọmọ tí mo bí madidi tí wọ́n dàgbà ala ẹ wá máa kọ́ kidnap ẹ̀ tó bá ti wọ jàlámì àwọn ọmọ Ìlọrin ló ń kidnap èèyàn kò sí rọ́ńbẹ̀ kò sí ìyóò ṣe blasphemy nítorí ṣẹlẹ̀ ni pé àlàyé máa fẹ́ wọn ní ìlú Ìlọrin o ọmọ kidnap ẹ o ìyá mi ok ẹ jẹ́ ń parọ́ kan fún yín ìyá tó bí mi lọ́mọ pẹ̀lú gbogbo sórí tí máa ń gbọ́ láwọn àdúgbò tí mo gbé ní ghetto kó tó pé mo travel mi máa ń gbọ́ pé ọmọ sọ pé Ìlọrin mèsù jàǹbá ẹ mọ̀ pé mi mọ̀ tún mú ẹ̀ sá ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan mi tún máa ń gbọ́ tó máa sọ pé Ìbàdàn ló mọ̀ ò mọ̀ láìpò so gbogbo àwọn kan yẹn tí mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ sí pé ṣé Ìlọrin lórí burúkú wọn yàtọ̀ lórí burúkú oníjà àbánìjà wọn sá. ẹ ti bú lọrin wọ́n ti jẹ́ kí nẹ́tíwọ̀kì yín ṣe gbá ẹ má bínú bàbá mi ẹ má bú wọn nítorí pé ẹni tó dáa pọ̀ jẹni tí ò dáa lọ gbogbo òlú ló dẹ̀ ní kinní yẹn for example mo náwọn àfáà kan bíbá ọmọ Ìlọrin ni wọ́n irú èmi tí mò ń bá yí sọ̀rọ̀ yìí bó ṣe wù mí tó láyé mi àmọ́ ṣọ́ọ̀bù ètò lolódùmarè mo dúpẹ́ bó ṣe tò ó wù mí kí n fẹ́ Ìlọrin nígbà mo sì ń ṣe sisi láyé mi nítorí mo máa ń láìkí èdè wọn yẹn àti ẹ̀sìn yẹn gẹ́gẹ́ mo nífẹ̀ẹ́ Islam tó bọ̀ mi rí Ìlọrin ẹ wá ohun tó ń ṣẹlẹ̀ ń sìn ṣọ́lùwẹ̀ ẹ̀gá afẹ́ wọn kò ní sọ pé kí lòun lọ ṣe nílùú yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ló jẹ́ kí n kọ́ ọ̀tí. ìyá mi má bínú kọ́ọ̀lù já kí ni kọ́ọ̀lù wọlé kọ́ọ̀yàn kọ́ọ̀lù wọlé má bínú mà. so ọ̀rọ̀ tí fẹ́ sọ lélẹ̀ pé ó ń pè ní jàgínníjàgan à ń rí lára yín
wọ́n pè yín ní alábòsí àdẹ̀rábòsí ẹ̀ lára yín ókà ìyá mi láti kékeré mi ti mọ̀ pé àwọn mùsùlùmí elépè ńlá ni wọ́n ẹlọ́gbọ́n táwọn afábá ti ń ṣe wáàsí tọ́wọ́ máa ṣépè lọ́tún ló sọ máa ṣépè tọ́ bá sọ̀rọ̀ díẹ̀ báyìí ọ̀rọ̀ 1 minute tọ́ máa ṣépè 2 minutes tọ́ bá sọ̀rọ̀ 5 minutes wọ́n máa ṣépè 10 hours kí ló dé ó dáa òkè gbàtẹ́ ti tẹnu ọlọ́run mọ́bẹ̀ yẹn kí ẹ sọ pé kó rẹ́rìn ẹni kò rẹ́rìn ṣé kọ́ àwọn mùsùlùmí yóò ní common sense ni ẹni tẹ́tí nà tẹ́tí kọ́ lẹ́sẹ̀ tẹ́tí fẹ́ lù pa ẹ wá ní kó smile sí yín báwo lè fẹ́ smile àti ni máa ń sọ fẹ́ ìyá mi máa ń sọ máa tún sọ gbogbo ọmọ mùsùlùmí ní nàìjíríà nílẹ̀ yorùbá wọ́n nídìí kí tinubu kó rẹ̀pù wọn ó fi wọ́n sí skul èyí tí ò bá lè fi sí skul tó bá pé travel ní 2 option kọ́ wọn lọ sáà broad kó lọ skul kó ní wọ́n lè pè díẹ̀ because orí wọn dọ̀tí wọn nílò àkàyè tó fi ronú because máa notice pé christian kò sí bí christian ṣe lè ṣe jàkínníjàgàn tó ṣẹ́rí báìbù tó ń kà yẹn ọ̀rọ̀ ọlọ́run gbé bẹ̀ ṣẹ́rí kúrò àwọn yẹn kúrò yẹn ò ṣe kúrò ọlọ́run o èèyàn ló kọ kúrò yẹn àwọn boko haram àwọn bíi dan bandits ló kọ kúrò yẹn kó lè fi gbẹnu sọ gbogbo bí kò pààyàn ọkọ̀ ṣàlà wá gba kó tọ̀bẹ̀ bọ̀yàn lọ́rùn kọ́ ni aláwọ̀ àgbà kó ṣàtọ̀bẹ̀ bọ̀ lọ́rùn ó jóná ni ó lọ́nu lọ́ni ó ṣe rí ibú ni gbogbo rí burúkú yẹn ló kún ilé ayé àwọn mùsùlùmí dáàsọ alẹ́ ṣe rí pé ẹ lè rí gbogbo ibi tó bá wà èmi kan máa sọ pé tí bá dé náà inú nàìjíríà ti ṣe wà yìí máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àdúgbò tó fẹ́ gbé ẹgbẹ́jọ́ mùsùlùmí lè lóun àbí máa ṣe fáńdìsì mi tí bá ti pẹ́ mùsùlùmí pọ̀ jù ládùúgbò tí mo wà yẹn máa kálẹ̀ ṣèṣì ni ọjọ́ tí máa wà fún àtọ́ bá wọ jàlábí àlàsọ tó kọ̀ wọ jàlábí ọ̀sìn ní olórí burúkú ọtọ́wọ̀ yẹn máa já parí jọ pé lórí burúkú sẹ́tà àwọn olórí burúkú làwọn eléyìí sọmi ò ní gbalé síbi táwọn mùsùlùmí wà bí ake nílẹ̀ síbi táwọn ilẹ̀ mi tí mo ní nàìjíríà gan máa bẹ ọlọ́run pé kọ́ lọ́wọ́ kí mùsùlùmí pọ̀ nbẹ̀ tó bá ti pọ̀ nbẹ̀ báyìí máa ta dànù ni máa talẹ̀ mi dànù ni pé mi fẹ́ wà láàrin àwọn olórí burúkú àná lọ stress nílùú òyìnbó tó ka parọ́ ká wá kọ́lé jẹ́ pé àárín àwọn olórí burúkú bá tún máa kọ́lé sí gbogbo kí ni ẹ̀ ló ń já àwọn tó wà lábúrò láyà náà gbogbo kí ni ẹ̀ ló ń já àwọn tó wà lábúrò láyà náà ṣé gbogbo ilé ìta ń bọ́ sí ṣé kò ti fi wọ́n sí pé olórí burúkú làwọn mùsùlùmí wọ̀nyí olórí burúkú ni wọ́n nà kò sí pé olórí burúkú ni wọ́n ẹlẹ́wò máa ti ń paná wàhálà kan ní míì tún jáde tàbá paná àwọn kan ló bá Davido jà tán ọdún Davido pé ó kọrin kan gbogbo èèyàn ló ń bájà àwọn olórí burúkú mùsùlùmí Ìlọrin gbogbo èèyàn ló ń bájà ìjọ ọ̀la ìpaná Davido tó lọ kidnap Tani Olorun mi ò rí ọkọ tí máa ń sọ pé àwọn Fúlàní máa ń kidnap mo sọ pé ọmọ Ìlọrin ló ń kidnap ń sìn gbogbo ọ̀rẹ́ mi ni máa ń sọ fún mi tí mo gbèlú tí mo gbé aláyé má lọ bá ọmọ Ìlọrin máa kidnap ẹ má fẹ́ wọn o olórí burúkú ni wọ́n lù lọrin o. àbí sùúrù ẹ ṣe sọ gbogbo Ìlọrin mi sùn jàǹbá yẹn mo sọ wá gẹ́tò mọ́ pé nǹkan tó ń pè ní Ìlọrin mi sùn jàǹbá pé lórí burúkú ni wọ́n nílùú lọrin pẹ̀lú àwọn bàbá wọn náà ń bẹ̀. hello láti ok mo ń ṣe program lọ́wọ́ ni ẹ lè bá mi sọ̀rọ̀ ń WhatsApp kọ́là mi tó kọ́ ọ̀tàn mo sọ pé kẹ́yẹ máa bú àwọn èèyàn tẹ́ bá ti ń pè wọn para ló ta yín àkọ́kọ́ ná ká máa yànnà náà tá a bá sọ pé Ìlọrin mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe gbogbo wọn náà ló nífẹ̀ẹ́ sí ohun tí wọ́n ṣe fún ta lọ́lọ́run kì í ṣe gbogbo wọn ó kàn pé tá a bá 100% bóyá bí èèyàn 20 ni ò nífẹ̀ẹ́ sí ohun tí wọ́n ṣe àwọn tí wọ́n ṣe náà àwọn gan bóyá wọ́n ṣe ní ṣe pé mi mọ̀ bí mo ṣe lè pù tiẹ̀ ju gbogbo ẹ̀ lọ ènilárí àmọ́lá ẹ jẹ́ ká máa ro ọ̀la sí gbogbo ohun tá a bá ń ṣe ọ̀la tó ilẹ̀ máa mọ́kọ́ o a lè sùn ká má jì àmọ́ ṣáà ń tá a bá ṣe kalẹ̀ àrọ́mọdọ́mọ wa jẹ́ ilé ayé lẹ̀sán wà o òdìgbò bá wọ kòtò pé ohun tó bá ṣe kalẹ̀ wà lọ́ba rárá o ò tí nǹkan kan síwájú àtayé yìí ló ti máa jẹ gbogbo ohun tó bá ṣe ẹ má jẹ́ ká ránró ẹ wò bàbá Akewugba Gold wọ́n sọ̀rọ̀ wọ́n ní orúkọ mẹ́ta ni wọ́n ń pe gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Yorùbá yìí Islam ọ̀nàfù tẹ́rọ́rìsì àwọn oníṣẹ̀ṣe ritualist àwọn kìrìsìtẹ́nì 419 sórúkọ mẹ́tẹ̀ẹ̀ta dá ẹ wá wò ó gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn èwo ló le jù ti Islam yìí náà ni kí ló dé tó yẹ pé wọ́n ṣe ń bọ́ yín lọ́wọ́ lẹ tún ń bò ká
ẹ fi àlàáfíà, ẹ jẹ́ kí wọ́n rí àlàáfíà nínú ẹ̀sìn tẹ́ǹsìn, ẹ jẹ́ kó ń rá àlàáfíà nínú ẹ̀. Gbogbo eléyìí ò lọ ibì kan bọ̀, àwa kọ́ ni pí Ọlọ́run, àwa kọ́ la fẹ́ dájọ́ kálukú. Ẹ̀yin náà lẹ́sẹ̀ pé ìjọ yálí yámọ́lìkì yámọ́tì, ìjọ tí wàá bò ní mọ ọmọ tọ́mọ ò ní mọ bàbá. Ṣé o gbọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ, ìbí fíìmù ṣe ń lọ ìná ṣóò náà lẹ́fẹ́ máa gbé yẹ̀wò. Ó dá ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ o, tá a bá rẹni tá a ṣẹ̀ foríjì wa o, tá a bá rẹni tá a ṣẹ̀ nínú ọ̀rọ̀ nínú ìṣe ẹ foríjì wa o, ẹ bá fi ti ta lọ́lọ́run sílẹ̀, ẹ bá wa fi sílẹ̀, ẹ bá wa fi sílẹ̀, ẹ bá wa fi sílẹ̀. Yín náà lẹ sọ pé ìyẹ́ ọmọ ọ̀jọ́ yín ni, ẹni àfáà nìyẹ́ bàbá ẹ̀ náà aláàjì, ẹ dẹ̀ tún sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ pé ẹ ti yáfi ẹ̀ tẹ́lẹ̀, àmọ́ ṣá báyìí ẹ tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbégbẹ́jọ́ ti yín dìde ni. Àbà ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, nítorí pé màálù tí ò ní màálù tí ò ní rù níta lọ́lọ́run. Olódùmarè nìkan ló lè ba lé ṣin. Kẹ́kọ̀ọ́ pẹntíṣàn látẹ̀ní títí lọ́dọ̀ lágbáǹdì, ó ṣàmà gbogbo ohun tó bẹ́ẹ̀ ran lẹ́wọ̀n, bẹ́ẹ̀ sọ pé dandan àfi kẹ́ àti ìbò èmú yín o, àfi kó lo ẹ̀wọ̀n o, bá 20 ọdún bọ̀ wá dọ̀la. Tẹ́ ẹ bá dẹ̀ sọ pé òkè ẹ jáwọ́ nù kéèsì ẹ fi sílẹ̀, àánú náà á bá gbogbo wa gbé ni. Tìyẹ́ ẹ̀tẹ́ náà wà nú ẹ̀sìn yẹn ni kẹ́ ẹ wo. Gbogbo àwọn tó ń sọ pé kó dé kó máa fẹ̀yìn sáwọn, ṣé wọ́n lu òun wọn kan lẹ́sẹ̀ rí? Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kò rẹ́rìn, ṣé wọ́n kẹ́yìn lẹ́sẹ̀ wọ́n mú yín lọ ẹ̀wọ̀n rí? So bí kálukú ṣe máa ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ìbí dẹ̀ máa ń ro kálukú. Èèyàn á gbèmí sí aṣemí léṣe á ní níwádé kí n tún máa fẹ̀yìn sí irú eyín ìwèrè wo nìyẹn, irú eyín olórí burúkú wo nìyẹn. So gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kò rẹ́rìn, àsìkò dálá, àsìkò kálá dájú má rẹ́rìn leléyìí o, kálá dájú má rẹ́rìn, nítorí wọ́n ti wúndì ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ń wà ókè ni. So ìwùgẹ́ kọ́ máa wúndì ẹ̀, ẹ̀wọ̀n lápẹ́ náà, ibi tó ká sí tí ò ní free movement, kò násẹ̀sì sáwọn nǹkan yìí. Ṣé kán wá gbé wá sí kóòtù kó máa rẹ́rìn ní kí ló fẹ́ pa á lẹ́rìn? So àwáwí ni gbogbo yẹn o, àwáwí ni o, ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa, oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé ẹ ṣe àdúpẹ́ gan. Ẹ bá wa fi ta lọ́lọ́run sílẹ̀, free ta lọ́lọ́run now ẹ ṣe gan, ojú òní ti wà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wètò ìyá àtẹ̀yin tẹ́ ẹ tún máa wò lẹ́yìn ètò, àníwẹ́ nìkọ̀ọ̀kan wa ti o, ire lójú owó ń rí, ire lójú gbogbo a máa rí o. Àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àánú kan ṣoṣo tá a béèrè fún á bá wa rìnrìn àjò ayé wa. Aláàánú kan ṣoṣo tó jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ, Olódùmarè á rán sí wa. La hawla wala quwwata illa billahil azim, la hawla wala quwwata illa billahil azim. Ire lójú owó ń rí, ire lójú a máa rí o. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹyọ kan tàbí méjì, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi méjèèjì, tí bá ti débẹ̀ gbà fún yín lésì. Ẹ ṣé gan, ojú òní ti wà o, ire o.